for the moon and the stars. Praise Him all day for what is and what was. Take hold of your iman, don't give in to shaitan. Oh, you who believe, please give thanks to Allah. Allahu Ghafoor, Allahu Rahim, Allahu Yuhibbul Muhsinin. Wa khaliquna ورازقنا وهو على كل شيء قدير. Allah is Ghafoor, Allah is Rahim, Allah is the one who loves the Muhsinin. He is our creator, He is our sustainer, and He is the one who has power over all. Give thanks to Allah for the moon and the stars. Praise Him all day for what is and what was. Take hold of your iman, don't give in to shaitan. Oh, you who believe, please give thanks to Allah. Allahu Ghafoor, Allahu Rahim, Allahu Yuhibbul Muhsinin. Wa khaliquna ورازقنا وهو على كل شيء قدير. Allah is Ghafoor, Allah is Rahim, Allah is the one who loves the Muhsinin. He is our creator, He is our sustainer, and He is the one who has power over all. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Alhamdulillahi rabbil alamin. Wassalatu wassalamu ala sayyidina Muhammad wa ala alihi wa ashabihi wa anbiya ilayhi ajma'in. Many thanks and gratitude belong to Allah, the Lord of all. I ask Allah to bless and bestow peace on all His prophets and messengers and their family. I apologize for the break in transmission. Inshallah, we give glory to Allah, we give gratitude to Allah, and we ask for Allah to bless and bestow peace on all His prophets and messengers and their families and followers and supporters and all who traverse their paths. Alhamdulillah Rabbil Alameen. I greet all my brothers and sisters, my mothers and fathers out there. I greet you with the best of all greeting. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillah, I know you have all returned my greeting in peace, and I want to congratulate every one of us out there that I want to congratulate you, and I want to use this medium to welcome Ramadan. So Alhamdulillah Rabbil Alameen, we have been looking forward to this special month, to this holy month of Ramadan. Alhamdulillah Rabbil Alameen. Some started their fast today. Majority of the people is going to start their fast tomorrow. So it doesn't matter when you start. What Allah need from us is the taqwa. So we have to, is the fear of Allah. So are we conscious of Allah? That is what He actually needed from us. So it's not who started today, who is going to start tomorrow that matters. So what matters is we all doing this just for the sake of Allah. And I greet every one of us out there, and I greet you once again. Congratulations, because many people have expired, many people have been praying, many people have been preparing to see today. Wallahi to lie, many people has been trying, but Allah, as Allah wishes, they couldn't see today. I mean, we have our beloved brothers and brother and father in Islam. He's the one then philanthropist in Islam in the Yoruba land. He's been preparing for this month of Ramadan, but as Allah wishes, he did not live to see this Ramadan. And we are not saying this just to molest or just to belittle him. We're just saying this to glorify his name, and we're saying this to say Alhamdulillahi Rabbil Alameen. We give thanks to Allah. We give thanks to Him. We give all gratitude to Him for making us, for allowing us
to witness the Ramadan of 1435 and of 2014. Bẹ́ẹ̀ ni mo kí gbogbo ẹ̀yin olùgbọ́ mi nílé lóko. Bẹ́ẹ̀ ni mo kí ẹ káàbọ̀ sórí ètò wa, ètò Ramadan special náà ni. Bẹ́ẹ̀ ni àmọ́ tèmi moment of truth ni inshallah bikrata live. Bẹ́ẹ̀ ni àwọn wáàsí ọ̀sẹ̀ẹ̀sẹ̀, àwọn wáàsí ojoojúmọ́ a máa wáyé láti lè iṣẹ́ wa Distinct Radio. Bẹ́ẹ̀ ni ọ̀nà tí ẹ lè máa fi gbọ́ wa, ọ̀nà tó pọ̀ náà ni ẹ lè máa gbọ́ wa lórí ẹ̀rọ ayélujára ìyẹn www.distinctradio.com. Bẹ́ẹ̀ ni ẹ lè máa gbọ́ wa lórí ẹ̀rọ alágbèéká yín. Nọ́mbà tí ẹ máa pè náà ni 857-232-0137. Bẹ́ẹ̀ ni ẹ lè máa gbọ́ wa. Ẹ̀yin save nọ́mbà yẹn torí pé títí tíra láti bẹ̀rẹ̀ Ramadan báyìí tí Ramadan máa fi parí. Bẹ́ẹ̀ ni bá ṣe sọ síwájú, kò sóhun méjì tá a máa ṣe nílé iṣẹ́ wa ń bíbà ìjú pé tó. Bẹ́ẹ̀ ni àwọn àti jupá àti jùsẹ̀ àti yọ̀ǹda gbogbo oṣù yìí. Bẹ́ẹ̀ ni kọ́lọ́n fún wa ṣe àti yọ̀ǹdẹ̀ fún Ramadan kábà lè rí èrè rẹ̀, kábà lè rí gbogbo èrè bẹ̀ kó. Òun náà ni a fi ń ṣe gbogbo lè. Bẹ́ẹ̀ ni a lè ń fi àsìkò yìí a fi ń bẹ̀ gbogbo èèyàn ọmọ ìyá wa nínú ẹ̀sìn Islam. Bẹ́ẹ̀ ni ẹ̀ràn iṣẹ́ dáwà yìí lọ́wọ́. Ẹ jẹ́ ká jọ rí oṣù ọlọ́rẹ la wà yìí, oṣù Ramadan, oṣù tí wọ́n máa ń tọrẹ ni, torí pé ohunkóhun tí wọ́n bá ṣe ọ̀nà 70 òun náà ni Ọlọ́run á máa fi sọ wá lẹ́san ni. Bóyá àrùn la mọ̀ kí ni, bóyá tàjúd la mọ̀ ṣe ni, bóyá tàràwì ni. Iṣẹ́ rí gbogbo àsìkò yìí, gbogbo iṣẹ́ tá bá ṣe bẹ́ẹ̀ ni ní ọ̀nà igba náà ni Ọlọ́run máa fi sọ wá lẹ́san. tó mo kí gbogbo yín, gbogbo àwọn tó dẹ̀ gbárùkù tì wá náà. Bẹ́ẹ̀ ni a kí wọn láti àwọn tí wọ́n ṣe olùrànlọ́wọ́ ètò yìí. Bẹ́ẹ̀ ni Ajay Nadimson láti New York. Bẹ́ẹ̀ ni a dúpẹ́ lọ́wọ́ wọn. Bẹ́ẹ̀ ni Aji Abdul Jamal. Bẹ́ẹ̀ ni a dúpẹ́ lọ́wọ́ wọn. Gbogbo ẹ̀yin tó kù náà tá à ń retí náà tó Ọlọ́run ọba tí ń pèsè á pèsè fún ẹnì kọ̀ọ̀kan wa. Àwọn tó ṣe onígbọ̀wọ́ àwọn ètò tèní. Bẹ́ẹ̀ ni Ramadan ẹ̀rí 1 to 30 àbí 1 to 29. Ẹ kàn sí wa kẹ́yìn náà sponsor àwọn segment kọ̀ọ̀kan pé tó eléyìí o mo ṣe torí bóyá ìyá tó ti lọ ní torí ìyá mi mo ṣe wọ́n àti tèní mo gbé ẹ̀rí bí tó Ọlọ́run á fún wa ní ẹ̀san tó dára, á fún wa ní ẹ̀san tó dára. Mo bá yín dúpẹ́, mo bára mi náà dúpẹ́ torí pé ẹ̀rí bí ẹbí gan ẹ̀rí èèyàn ara mi gan gbogbo àná láti ní ètò tàti ní pé tó Ramadan yìí ó báyìí la fẹ́ ṣe. ẹ̀rí ẹ̀dá máa ronú, Ọlọ́run lọ́ba tí tó mú nǹkan wá sí ìmúṣẹ. ẹ̀rí bí báyìí náà la fẹ́. àmọ́ a bá Ọlọ́run dúpẹ́ tó jẹ́ pé ìmọ̀ tiwa, èrò tiwa ó bá tọ́lọ́run ó bá dọ́gba. ẹ̀rí bí à ń tọrọ pé kí Ramadan kó dé bá wa, ó ń bọ̀ báwo la ṣe fẹ́ ṣe. ẹ̀rí bí tó Ramadan náà ló wọlé yìí. ẹ̀mí tó wá rí Ramadan torí bẹ̀rẹ̀ Ọlọ́run ní fi eléyìí ṣàṣemọ́ fún wa. ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ náà ni a máa gbà ní orílẹ̀ ayé. ẹ̀rí àwọn onímọ̀ bẹ́ẹ̀ ni wọ́n máa sunkún. bẹ́ẹ̀ ni ìgbà tí Ramadan bá dé inú wa máa dùn torí pé lásìkò yìí ilẹ̀kùn ọ̀run ó ti ṣí kalẹ̀. ilẹ̀kùn ọ̀run ó ti ṣí, ilẹ̀kùn àlùjánnà ó ti wà ń ṣíṣí. bẹ́ẹ̀ ni ilẹ̀kùn iná ó ti wà ń títì. àṣetánì àtàwọn ọmọ lẹ́yìn ẹ̀ wọ́n ti da ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀, wọ́n ti kó sí wọn lọ́wọ́. ẹ̀rí bí torí tani Ọlọ́run ṣe léyìí, ṣebí torí tiwa náà ni. ẹ̀rí bí ẹ jẹ́ ká lékún nínú ìbádà wa, àwọn nǹkan tá à ń ṣe kí Ramadan tó dé tó jẹ́ pé ó kù díẹ̀ káàtó. ẹ jẹ́ ká jáwọ́ àwọn àsìkò wa, ẹ jẹ́ ká lò ó ká ti dáwà Al-Qur'an ká yọ̀nà fílà ni, ká ṣàdúrà ní àzíkiri oríṣiríṣi ohun tá lè ṣe. bẹ́ẹ̀ ni tó jẹ́ pé a máa fi gba ládá. ẹ̀rí gbogbo nǹkan tá bá ṣe ọ̀pọ̀ ládá ni. ẹ̀rí ìrun tẹ́ bá kí nínú oṣù Ramadan, ìrun kan ó já sí ìrun 70 tí ní àwọn ọjọ́ tí ò sínú Ramadan. kí ni ẹ tún fẹ́ kí Ọlọ́run ṣe fún wa? ẹ̀rí Ọlọ́run opportunity lélẹ̀. ó dàbí ẹni tí ó mọ̀wé inú kíláàsì ni tí olùkọ́ wa ní tó àsìkò yìí o torí pé àsìkò yìí mo yàn oṣù tèmi ní oṣù Ramadan yìí. ẹni tó bá gbìyànjú o sórí tó bá ṣe ń gba question kan màmá fi fún ẹ ní 70 points. ẹ jẹ́ ká túbọ̀ múra ká ṣiṣẹ́ Ọlọ́run kọ́lọ́n bá lè wà pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa. tó mo kí mo ń fi àsìkò yìí mo fi ń kí gbogbo ẹ̀yin ẹbí mi, ẹ̀yin ará mi. bẹ́ẹ̀ ni pàápàá jùlọ ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀sìn Islam, gbogbo yín náà ni mò ń kí. láìpẹ́ láì jìnà bẹ́ẹ̀ ni àwọn àfáà wa wọn á dá a lẹ́kọ̀ọ́. àmọ́ káwọn àfáà wa tó dé bẹ́ẹ̀ ni ẹ jẹ́ kí
àgbọ̀ wá sí yìí bẹ́ẹ̀ ni ẹja àgbọ̀ wá sí yìí tàbá gbọ́ wá sí yìí tán tó bá di aago 6 ó ṣeé ṣe kó jẹ́ pé àsìkò tí àwọn àfáà wa wọ́n ráyè láti darapọ̀ mọ́ wa náà yẹn mo ní kí n sálámọ̀ sí náà ni pé tó ètò ó ti ń lọ ó ti bẹ̀rẹ̀ báyìí jojúmọ́ títí di ìparí Ramadan lẹ́ẹ̀fì máa gbádùn ẹ̀rí ẹ̀yin tẹ́ ti ń gbọ́ rédíò wa ẹ̀rí pé ẹ̀gbọ́n nǹkan mìíràn yàtọ̀ sí ètò ìṣẹ̀lẹ̀ ní ìgbà tá a fẹ́ switch yìí bẹ́ẹ̀ ni ẹ̀ní gbọ́ nǹkan mìíràn ju ti ẹ̀sìn Islam náà la máa gbọ́ torí pé afẹ́ ká máa lékún ní ìbádà afẹ́ kí ọkàn wa ẹ̀rí àwọn nǹkan tá à ń gbọ́ wá sí oríṣiríṣi tá à ń ṣe kínní á máa jẹ́ kí ọkàn wa súnmọ́ Ọlọ́run kò ní jẹ́ kọ́kàn wa jìnnà sí Ọlọ́run kò dẹ̀ ní jẹ́ kí ọkàn wa wà níbi tí ayé ẹ̀rí bí mo kí bẹ́ẹ̀ ni àwọn tí wọ́n ti mọ̀ ń pa ètò yìí ẹ̀yin náà ẹ ṣẹ́nu iṣẹ́ tọ́lọ́run ẹ jẹ́ kí wọ́n mọ̀ nọ́mbà yìí ẹ fi ránṣẹ́ sí wọn ẹ sọ fún wọn pé tó kò ní ra ibikíbi tẹ́ bá wà bóyá abiṣẹ́ ni bóyá náà ni ẹ fẹ́ máa gbádùn wá sí lórí rédíò bẹ́ẹ̀ ni nọ́mbà tí wọ́n lè pè náà ni 857-232-0137 lẹ́ẹ̀kan sí 857-232-0137 ẹ fi nọ́mbà yẹn ẹ fi ránṣẹ́ sí wọn bẹ́ẹ̀ ni àwọn tó ní smartphone náà ẹ download tuning ọ̀fẹ́ ni bẹ́ẹ̀ ni kí ẹ ṣàwárí DNC radio bẹ́ẹ̀ ni kí ẹ ṣàwárí ẹ̀ ẹ̀yin tẹ́ wà lé lórí laptop yín ni lórí smart devices yín ni desktop yín ni ẹ̀yẹn bọ́ sórí www.distinctradio.com bẹ́ẹ̀ ni kedere náà ni ẹ máa gbọ́ àtò mo sálámọ̀ sí ẹ jẹ́ kí a máa jẹ́ ká gbádùn àwọn wá sí yìí èdè Gẹ̀ẹ́sì náà ni wá sí máa wá bẹ́ẹ̀ ni ó sì máa ṣe wá ní àǹfààní púpọ̀ torí àwọn ìmáàmù wa wọ́n ṣàlàyé àwọn nǹkan tó yẹ ká ṣe kí làwọn nǹkan ta lè ṣe tí a lè fi rójú àánú Ọlọ́run tá a lè fi bá ojú Ọlọ́run pàdé nínú oṣù Ramadan yìí kí ni Ramadan dá lé kí ni ìtumọ̀ Ramadan ẹ̀rí bí ká tó bẹ̀rẹ̀ sí í ṣe gbogbo àwọn nǹkan yìí ó yẹ ká kọ́kọ́ nímọ̀ ẹ̀rí ohun tí wọ́n bá gbàgbọ́ yẹ̀ dáadáa ó ti di dandan kí wọ́n ṣe dáadáa ẹ̀rí bí tó àmọ́ nínú wáàsí tá a máa gbọ́ wọ́n á jẹ́ oyé wa pé kí ni Ramadan dá dúró lé kí ni Ramadan jẹ́ kí láwọn kankan àwọn tó lóyìnbó ń pè ní etiquette àwọn Ramadan àwọn nǹkan tó yẹ ká ṣe àwọn nǹkan tí ò yẹ ká ṣe nínú Ramadan ẹ̀rí bí Ọlọ́run á wà pẹ̀lú ẹnìkankan wa máa fi ń lẹ̀ lásìkò yìí máa tún máa darapọ̀ mọ́ yín tí àwọn àfáà wa tó máa ti wà available tó mo sálámù sí lẹ́ẹ̀kan sí assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. نحمده ونستعينه نستغفره من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهديه فهو المهتدي ومن يضلل فلا هادي له ونصلي ونسلم على أشرف المرسلين سيدنا محمد صلى الله عليه وسلم وعلى أهله وصحابه الأخيار الذين قال لهم الناس إن الناس قد جمعوا لكم فاخشوهم فزادهم إيمانا وقالوا حسبنا الله ونعم الوكيل حسبنا الله ونعم الوكيل حسبنا الله ونعم الوكيل فانقلبوا بنعمة من الله وفضل لم يمسسهم سوء واتبعوا رضوان الله والله ذو فضل العظيم adúpẹ́ fún Ọlọ́run ọba àtúndá ọpẹ́ fún Ọlọ́run ọba lẹ́ẹ̀kan sí adá ọpẹ́ náà ní àfidílẹ̀ pé alhamdulillahi rabbil alamin ọba ìwé ní ọba tí adúpẹ́ fún ọba tí ó jẹ́ pé ó fi àánú rẹ̀ ṣẹ́wà kù láti ọdún tí ó kọjá títí di ọdún eléyìí tí a wà ń bẹ̀ yìí Ramadan kan sí Ramadan kejì kìí ṣe wàásà ìrìn àjò ṣùgbọ́n Ọlọ́run ọba òní ọba tí ó ní ìpinnu lórí ẹ̀dá ẹni tí Ọlọ́run bá ṣẹ́kù òun náà ní ohun Ọlọ́run láti ṣẹ́kù pé kí ojú rẹ̀ kó tún rí Ramadan ti eléyìí
gẹ́gẹ́ bí ọlọ́run ọba àlekè ọlá fún ara rẹ̀ ṣe sọ nínú Al-Qur'an nígbà tí ń bá wa sọ̀rọ̀ nípa Ramadan gangan fún ara rẹ̀. Ọlọ́run ní faman kana minkum maridan aw ala safarin, ọlọ́run lẹ́nikẹ́ni tó bá ṣàárẹ̀ tàbí tó ń bẹ nírìn àjò. Ọlọ́run ọba ní fa'iddatun min ayyamin ukhar, ọlọ́run ní ọjọ́ míì lòun ó lè dá àwẹ̀ tiẹ̀ padà nítorí kíni, nítorí pọ́ ṣàárẹ̀ àbórìrìn àjò. Bákan náà ọlọ́run sọ̀rọ̀ nípa àárẹ̀ níbẹ̀ yẹn, ọlọ́run ò jẹ́ àṣàárẹ̀, ọlọ́run ò sì lé ẹnì kọ̀ọ̀kan wa ń kọ̀dà wá ríṣàríṣà ibi wípé àwa pé nǹkan kan ni ó ṣe wá tá a fi ní gbààwẹ̀ Ramadan. Alhamdulillah, ọlọ́run kó má jẹ́ kí á rìndì aburú, kó má jẹ́ kó ṣẹlẹ̀ sẹ́nì kọ̀ọ̀kan wa. Lẹ́yìn wá àgbà náà ọlọ́run ní ẹni tí mo ní kó gbààwẹ̀ tí ó láǹfààní àti lè gbààwẹ̀, òun náà ni ẹni tó jẹ́ wípé ọlọ́run ní man shahida minkumul shahra, ẹnikẹ́ni tó ń bá fún láǹfààní kó nítọ̀hún kó lè rí oṣù, kó bá bẹ pẹ̀lú àwọn tí wọ́n ń sọ pé àwọn ti ẹ̀róṣù àwọn òróṣù, irú ẹni bẹ́ẹ̀ ni ó ní àǹfààní láti lè gba àwẹ̀ Ramadan. Ọba tí ó mú àwa náà tó mú wa rí oṣù ti Ramadan ọdún yìí, ọlọ́run má fi eléyìí má fi ṣe àṣemọ fún wa. Wala la ilaha illallah. Gbogbo wa náà ni a jọ kí Ramadan káàbọ̀ pẹ̀lú gbólóhùn tá a máa ń sọ pé marhaban bika ya Ramadan, marhaban bika ya Ramadan, marhaban bika ya Ramadan, marhaban bika ya Ramadan, ya farhata dinu ya Ramadan, ya za tahajjud ya Ramadan, ya za tarawih ya Ramadan, atahillaluka min Sha'ban, marhaban bika ya Ramadan. Gbólóhùn yìí ni a fi máa kí Ramadan káàbọ̀ nígbà tó bá wọlé. Bákan náà gbólóhùn yìí náà ni a fi máa dágbére fún nígbà tí ó bá tún di pé ó parí tí bá ń lọ. Ṣùgbọ́n gbogbo ẹni tó bá wí marhaban bika ya Ramadan, nǹkan ni ọlọ́run máa ń fún láǹfààní láti lè ṣe máa sàlámàtì ya Ramadan. Àbí ọlọ́run ọba bí a ṣe bẹ̀rẹ̀ Ramadan tọ́lọ́ fún wa láǹfààní wípé ká lè rí marhaban bika ya Ramadan wí, ọlọ́run kó kà wá kún ẹni tí ó máa ṣe máa sàlámàtì ya Ramadan nígbà tó bá parí. Ọlọ́run kó jẹ́ àsọ̀pọ̀ ọdún láyé. Ní àìní fọ̀rọ̀gùn tí wọ́n ní kí á bára wa sọ̀rọ̀ lé lórí, ó ní àǹfààní tó wà níbi Ramadan tí a mọ̀ sí virtues of Ramadan, advantages of Ramadan, àwọn àǹfààní tí ń bẹ níbi Ramadan. Kí ni ìdí tí ọlọ́run ọba tó fi pín ká máa gbààwẹ̀, lórí tó fi ní kí Ramadan ó wà láyé? Ǹjẹ́ kí bí ọkàn lè máa pa wá ni, àbí kí ẹnìkọ̀ọ̀kan wa ká ní oúnjẹ tá a jẹ kákan má débẹ̀, kí ìyàwó wa ká máa wòyàwó wa lọ́ọ̀kan fún náà máa wò wá lọ́ọ̀kan ká má sún mọ́ra wa lọ́sàn-án àwẹ̀? Ṣé punishment yẹn lọ́wọ́ bá bẹ́ẹ̀ fi Ramadan ṣe fún wa tó fi wá sọ wípé kí á máa gbààwẹ̀? Ìdí nìyẹn tá a fi ní ká yọ kókó èyí tí ọlọ́run ọba tí ó fi sọ pé kí á máa gba àwẹ̀ Ramadan. Ìyẹn náà ni a máa bára wa sọ. Ọlọ́run ọba kí ó ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa. Wala la hawla wala quwwata illa billah. Àwọn kókó tó wà níbẹ̀ kó tó di pé a lọ sínú ọ̀rọ̀ àwọn onímọ̀ tí wọ́n ṣàlàyé Ramadan fún wa. Àyà tí ọlọ́run ọba fúnra rẹ̀ tó fi pàṣẹ Ramadan, òun náà ni a kọ́kọ́ kà fúnra wa. Ọlọ́run ọba kó fún wa ní ládá tí ń bẹ níbẹ̀, ọlọ́run kó fi ẹ̀san rẹ̀ kó fi san wá. Òun náà ni àyà tó wà ní Quran chapter 2 verse 183 ni ọlọ́run ọba ti bẹ̀rẹ̀ nígbà tí ọlọ́run ọba ń sọ fún ànábì wa Muhammad pé a'udhu billahi minash shaitanir rajim,
بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه ومن كان مريضا أو على السفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتقدروا الله على ما هداكم ولعلكم تشكرون. ọ̀rọ̀ sọ́kàn ànábì wa Muhammad ọ̀rọ̀ ní wọ́n pe ẹ̀yin olùgbàgbọ́ òdodo kùtìbà alaykumu síyáàmù òun ọ̀rọ̀ wọn bá ṣe ààwẹ̀ gbígbà ní ọ̀ranyàn kàmá kùtìbà ala alladhina min qablikum ọ̀rọ̀ ní bá a ti ṣe ní ọ̀ranyàn fún àwọn tá ṣáájú yín àwa nìkan kọ́ ni ọ̀rọ̀ wọn ọba kọ́kọ́ ní ká gbààwẹ̀ àwa tá ń bẹ ní ìsìn nìkan kọ́ ọ̀rọ̀ ní àwọn tá ṣáájú wa lọ ọ̀rọ̀ ní òun ṣe àwẹ̀ ní ọ̀ranyàn fún wa la'allakum tattaqun ọ̀rọ̀ ní ká lè bá a bẹ̀rù òun ọ̀rọ̀ wọn bá títí débi tí a ka súrà àyà náà ta pàdé àmọ́ àwọn pọ́ìntì méjì òun ni afẹ́fàyọ́ ń bẹ̀ ká tó lọ máa ṣàlàyé ẹ̀ nínú ibi tí wọ́n ti ṣàlàyé virtues of Ramadan àǹfààní tí Ramadan ń ṣe fún wa. alákọ̀ọ́kọ́ níbi tí àyà Quran chapter 2 verse 183 àyà tó bẹ̀rẹ̀ ibi tó lọ ń parí ẹ̀ sí ni la'allakum tattaqun ọlọ́run ní la'allakum tattaqun kẹ́ẹ̀lì bá jẹ́ ẹni tí yóò bẹ̀rù èmi ọlọ́run. ìbẹ̀rù ọlọ́run òun náà ni alákọ̀ọ́kọ́ tí ọlọ́run ọba ní òun torí ẹ̀ sọ wípé kí a máa gba ààwẹ̀ Ramadan yóò fún wa ní ìbẹ̀rù ọlọ́run. àwọn ọ̀nà tí ìbẹ̀rù ọlọ́run ọba tá a gbà jogún ìbẹ̀rù ọlọ́run òun ni Ramadan òun ni yóò mú wa fún wa. ọlọ́run ọba ti mọ̀ wípé pẹ̀lú ìbẹ̀rù wọn ọlọ́run iná ni ẹ̀dá ó fi ṣe oríire táyítàl kìámà. gbogbo iṣẹ́ tí ẹ̀dá bá ṣe tí kò bá sí ìbẹ̀rù ọlọ́run ọba nínú ẹ̀ èèyàn ń kírun ni èèyàn lọ sí hajj ni gbogbo ìṣẹ̀mí èèyàn téèyàn bá ṣe irú àrà tó nǹkan dá tó bá ti lè yọ ìbẹ̀rù ọlọ́run kò ń bẹ̀ gbogbo ohun tí ó ṣe pátá òfò ní gbogbo rẹ̀ iṣẹ́ tí ò lérè ní ọlọ́run lòun ò ní gbà á. ṣùgbọ́n ìbẹ̀rù ọlọ́run yìí ṣe pàtàkì nínú ìṣẹ̀mí ayé wa. ọlọ́run á ní tí ó ràn wá lọ́wọ́ láti lè bá àjẹ́ pé ká lè jẹ́ olùbẹ̀rù wọn ọlọ́run. ìkànnbẹ̀ ni Ramadan ni ààwẹ̀ ní gbígbà. ọlọ́run ni yóò fún wa ní àǹfààní láti lè máa gba ààwẹ̀ Ramadan. yóò fún wa láti lè máa gba ààwẹ̀ Ramadan. yóò fún wa láǹfààní láti lè bẹ̀rù ọlọ́run ọba àáfẹ̀lẹ̀ jèrè ayé àtàlùkìyámà. ẹlẹ́ẹ̀kejì nínú ayé àyàn bá ṣe ń kábọ̀ wá sílẹ̀ torí àkókò ọlọ́run tó fa yọ ń bẹ̀ pé yuridu Allahu bikumul yusra wala yuridu bikumul usra ní àyà 185
chapter Quran chapter 2 tá ń kà náà the same chapter àyà 185 bẹ̀rẹ̀ Ọlọ́run bá ti ń sọ wípé òun Ọlọ́run ọba yuridu Allahu bikumul yusra èmi Ọlọ́run gbèrò ìrọ̀rùn fún yín ni ẹ̀yin ẹ̀dá mi tí mo dá wala yuridu bikumul usra èmi Ọlọ́run ọba ń gbèrò ìnira mi ò gbèrò ẹ̀ fún yín. ọ̀nà méjèèjì yìí àǹfààní méjì ni Ọlọ́run ọba fàyọ ńbẹ̀ tó jẹ́ pé ó ní agbára. àwọn àǹfààní méjèèjì tó wá lágbára yìí ó ní gbogbo àwọn nǹkan tó kù tí a fẹ́ ṣàlàyé ni wọ́n tẹ̀lé tí a fi lè achieve ìtànpè ní piety tí àwọn gan fún ara wa tá a fi jẹ́ ẹni tó bẹ̀rù Ọlọ́run. we able to fear Allah subhanahu wa ta'ala as he deserves it. a lè bẹ̀rù Ọlọ́run gẹ́gẹ́ bí Ọlọ́run ọba bó ṣe lẹ́tọ̀ọ́ sí ká bẹ̀rù rẹ̀ gangan. àǹfààní tí ó fún wa nìyẹn. ẹlẹ́ẹ̀kejì ni wípé ìrọ̀rùn tọ́lọ́run lòun fẹ́ fún wa a lè rí ìrọ̀rùn náà ní ayé àti ní alkiyama. kí ni àwọn nǹkan tá a ṣe tí ó jẹ́ ká lè bẹ̀rù Ọlọ́run nínú Ramadan? kì í ṣe pé ká fi di panú nìkan, kì í ṣe pé ká lè ká má jẹ ká má mu nìkan, kì í ṣe pé ká má súnmọ́ obìnrin wa nìkan gẹ́gẹ́ bí ó ṣe jẹ́ àwọn kan ṣe jẹ́ ìwọ̀ nínú ọ̀sán Ramadan. ṣùgbọ́n Ọlọ́run ọba àlekèọlá ó ṣàlàyé nǹkan méjèèjì fún wa. gbogbo àwọn tí àwọn àáfàá wa fẹ́ kà ní àwọn iṣẹ́ àṣejèrè tí Ramadan ń gbé wá bá wa tí a fi ní àǹfààní tí yóò fi jẹ́ advantage tó jẹ́ pé a fi lè take advantages tí Ramadan tó kó wá bá wa táwa náà fi jẹun tí ó ní àǹfààní nípa rẹ̀. àwọn nǹkan náà ni a fẹ́ máa mú ní ṣísẹ̀ntẹ̀lé. alákọ̀ọ́kọ́ òun náà ni ọlá tó wà fún ààwẹ̀. a bá ń sọ̀rọ̀ nípa Ramadan kó nǹkan méjì wá. alákọ̀ọ́kọ́ ni ààwẹ̀ gbígbà. ààwẹ̀ ní oṣù Ramadan. ààwẹ̀ ni lẹ́yìn wá àgbà náà oṣù Ramadan gangan fúnra rẹ̀ ọlá tó tún wá wà nínú àwọn yàtọ̀ sí kéèyàn gbààwẹ̀ nínú oṣù míì tí kì í tún ṣe Ramadan ó di méjì tó kó wa. ìdí nìyẹn tí àwọn àǹfààní méjèèjì tá a fi mú wa. àǹfààní wo ló wà níbi ká gbààwẹ̀? ẹni tó gbààwẹ̀ gangan àǹfààní tó wà fún, èrè tó wà fún, àwọn advantages tó lè rí ń bẹ̀ a mẹ́nubà. bákan náà oṣù Ramadan gangan àwẹ̀ tí a bá tún wá gbà nínú tiẹ̀ bóun gangan ṣe wá dé àwẹ̀ ọlá tó wà fún un inshallah gbogbo ẹ̀ náà ni a máa ṣàlàyé fúnra wa. àwọn onímọ̀ wọ́n mú àdìsí Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam wọ́n mú wá fún wa láti lè bá a jẹ́ wípé kí a lè bá a kẹ́kọ̀ọ́ tí à ń sọ yìí nípa rẹ̀. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam Ànábì ní àsìyámù junnatun minan nar. Ànábì ní àwẹ̀ gbígbà kéèyàn máa gbà àwẹ̀ bóyá nínú Ramadan tàbí nínú ọjọ́ míì tí kìí ṣe Ramadan. Ànábì ní ẹnikẹ́ni tó bá gba àwẹ̀ gbígbà fún ara rẹ̀ junnatun ó di ìṣọ́ni tó jẹ́ pé yóò máa ṣọ́ èèyàn kúrò níbi nǹkan méjì. yóò máa ṣọ́yàn kúrò níbi iná tó jẹ́ títí alkiyama, yóò sì máa ṣọ́yàn kúrò níbi gbogbo àwọn nǹkan ewu tó jẹ́ ti tayé. kàdúnà ti ahadukum minal kital, gẹ́gẹ́ bí ẹnìkọ̀ọ̀kan wá ṣe máa ń mú nǹkan tí wọ́n ń pè ní shield tí a fi máa fi defend nígbà tí a bá ń ja ogun tó jẹ́ pé kò sẹ́ni tí ò ní fẹ́ mú tí ó fi defend dání tó bá fẹ́ gé ní idà, èyí tí ó máa fi defend tí ò ní jẹ́ kí idà ó bá tí yóò fi máa ṣiṣẹ́ ní ìrọ̀rùn. so ní Ànábì sallallahu alaihi wa sallam ló pe ààwẹ̀ bí nǹkan ìṣọ́ tó jẹ́ pé yóò máa ṣọ́yàn kúrò níbi ewu ni. ní Ramadan náà ni ó jẹ́ tí ààwẹ̀ Ramadan bá ti wọlé àwọn náà rí pé gbogbo nǹkan tó jẹ́ nǹkan aburú tó jẹ́ nǹkan ìwà tí ò dá gbogbo ẹ̀ ni yóò dínkù. gbogbo àwọn tí gbogbo ẹ̀ náà ni àwa náà ti mà, gbogbo àwọn nǹkan wọ̀nyí gbogbo ẹ̀ ni yóò dínkù. kí ló jẹ́ kó dínkù? nítorí ààwẹ̀ náà ló jẹ́ kó dínkù tó jẹ́ òdi ìṣọ́. wa qawlihi sallallahu alayhi wa sallam, ọ̀rọ̀ tí Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tó sọ pé
man sama yawman fi sabilillah ẹnikẹ́ni tó bá gba àwẹ̀ ọjọ́ kan fi sabilillah lójú ọ̀nà ọlọ́run tó gbà ń tìtorí tọlọ́run azza wa jalla ọba pàbí ọba tó tóbi ọba tó gbọ̀ngbọ́n zahazaha Allahu wajhahu anin nari bizalika al-yawm 70 kharifan Allahu akbar. ẹni tó bá gba àwẹ̀ ọjọ́ kan yìí tó jẹ́ pé àwẹ̀ ọjọ́ kan ló gbà yẹn pé tí sì ṣe ní oṣù Ramadan tó gba àwẹ̀ gẹ́gẹ́ bí a ṣe ń sọ̀rọ̀ ọlá tó wà fún àwẹ̀ ó ní wípé ọ̀rọ̀ wọn ọba yóò yíjú ẹni bẹ́ẹ̀ kúrò níbi tí ń jẹ́ iná kò dé ẹni náà ò ní gbóòórùn náà ní tí ń jẹ́ iná ò ní rà ní 70 kharifan ní 70 miles ìní ọ̀rọ̀ wọn bó fi ní kí ẹni náà kó jìnnà sí nǹkan tí a ń pè níná ìyẹn ni wípé àwọn sọ fún wa pé àyẹn tó bá gbààwẹ̀ iná ó jìnnà sí tẹfẹ́tẹfẹ́ ọlọ́run dákun má ṣe ẹnìkọ̀ọ̀kan wa lọ́mọ aná wa qawlihi sallallahu alayhi wa sallam inna lis-sa'imi 'inda fitrihi da'watan la turad. ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ànábì ní ń bẹ fún aláwẹ̀ ẹni tó gbààwẹ̀ àdúrà kan tó jẹ́ pé tó bá ṣe àdúrà náà nígbà tí ó sínú ó ti ń gbààwẹ̀ bọ̀ wá sínú ó ti wá sínú tán àdúrà náà látòrọ́ dò ọlọ́run ọba ò ní dá àdúrà náà padà láì ní gbà àdúrà ọlọ́run máa gba àdúrà aláwẹ̀ òun náà ni èyí tí ànábì wa Muhammad sallam tó sọ fún wa lára àǹfààní tí ààwẹ̀ tó mú wá bá wa ẹnikẹ́ni tó bá gba ààwẹ̀ àdúrà tó bá ṣe gbígbà ní níwájú ọlọ́run ọba kọ́lọ́run kó gbàgbé ẹnìkọ̀ọ̀kan wa wa qawlihi àti ọ̀rọ̀ ìṣẹ́lẹ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tí ànábì sọ wípé inna fil jannati baba ànábì ní ń bẹ nínú àlùjánà ilẹ̀kùn kan yuqalu lahu rayyan èyí tó jẹ́ pé wọ́n ń pe ilẹ̀kùn náà ní rayyan báàbù rayyan ni wọ́n ń pè yadkhulu minhu sa'imun yawm al-qiyamah àwọn gbààwẹ̀ àwọn ni wọ́n gbàbẹ̀ wọlé tó bá dàlí kìyàmà àwọn ni wọ́n gbàbẹ̀ wọlé la yadkhulu minhu ahadun ghayruhum ẹnìkan kan ò ní gbàbẹ̀ wọlé yàtọ̀ sí àwọn aláwẹ̀ àwọn tó jẹ́ kí wọ́n ń gbààwẹ̀ àwọn ni wọ́n gba ibẹ̀ wọlé sí inú àlùjánnà yuqalu wọ́n máa wá pè níjọ́ náà lọ́hùn pé ayna sa'imun wọ́n máa pè pé àwọn aláwẹ̀ dà ẹni tí ó bá gbààwẹ̀ ò ní lè dáhùn níjọ́ náà irọ́ ò ṣe é pa èèyàn ní lè purọ́ àwọn tí wọ́n bá gbààwẹ̀ náà ni wọ́n máa sọ pé nánú sa'imun àwọn aláwẹ̀ rèé o fayakulun wọ́n máa wá fayakumun wọ́n máa wá dìde ńlẹ̀ wọ́n máa ti ń dìde ńlẹ̀ wọ́n máa wọ inú ààyè yìí la yadkhulu minhu ahadun ghayruhum ẹlòmíràn ní wọ ibẹ̀ yàtọ̀ fún àwọn gbààwẹ̀ fàyíṣà adákàlù ńgbà tó máa wá wọbẹ̀ tán ó gòlé kọ̀ wọ́n wá tilẹ̀kùn bẹ̀ pa fàlámù yadkhulu minhu ahadun ẹnìyẹn kan nígbà bẹ̀ wọlé mọ́ àwọn aláwẹ̀ nìkan àwọn náà ni wọ́n gba ibẹ̀ wọlé ọlọ́run ọba kó ṣe ẹnìkan ọlọ́mọ àlùjànnà ọlọ́run kó má ṣe wá ní ọmọ náà eléyìí ni àwọn àǹfààní tó wà níbi ààwẹ̀ gbígbà lẹ́yìn wá àgbà náà àǹfààní tó wà níbi ààwẹ̀ gbígbà wọ́n wá pín sí ọ̀nà mẹ́ta àǹfààní tí ààwẹ̀ tí ó ṣe fún wa ó pín sí ọ̀nà mẹ́ta lìsíyàmù fàwáínú rùhíyà àǹfààní ẹ̀mí tó jẹ́ pé inú lẹ̀mí wà ẹ̀mí tí a ń lò tá a fi ń já láàyè tá a fi tí ìdòkú ẹ̀mí yẹn inú ló wà ààwẹ̀ máa ń ṣiṣẹ́ fún ẹ̀mí yẹn yàtọ̀ fún in tó wà níta tó jẹ́ pé à ń fojú rí ẹ̀mí kìí ṣe téèyàn lè fojú rí inú ló wà òun la fi ń ṣẹ̀mí náà ààwẹ̀ máa ń ṣiṣẹ́ fún àǹfààní àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì àlejìmáyà àwùjọ tá a wà àǹfààní tí ààwẹ̀ tí ó tún ń ṣe fún wa àǹfààní àwùjọ ó benefit níbi pé ààwẹ̀ wà níta èèyàn ń gbààwẹ̀ ẹlẹ́ẹ̀kẹta òun náà ni fìṣíyà àlàáfíà ààwẹ̀ ó tún fún wa ní àǹfààní àlàáfíà ó jẹ́ mẹ́ta náà
àǹfààní ti alákọ̀ọ́kọ́ tó jẹ́ ti ròhíyà òun náà ni àwọn ẹlẹ́kọ̀ọ́ sọ fún wa pé wàmí fàwáìdì ròhíyà lè sọ ìm ń bẹ fún aláwẹ̀ tó bá gbààwẹ̀ àǹfààní ti ẹ̀mí tó jẹ́ pé yọ áwìlú sọ́bùra wàyẹ́kìrì ààrẹ yìí yóò ṣẹ́rí sùúrù lọ bá ẹni tí ó gbààwẹ̀ tó jẹ́ pé ọmọ ènìyàn gẹ́gẹ́ bọ́lá ń ṣe sọ ní Al-Qur'an pé innal insana la yatgha an ra'ahu istaghna ọlọ́run bá ní ọmọ ènìyàn yóò di ẹni tí ó máa ṣe gànàgànà káàkiri yóò di ẹni tí ó máa ṣe gbéraga yóò di tọ́ọ̀gì yóò yẹ ànàmọ́nà lọ́wọ́ an ra'ahu istaghna nígbà tó bá ríra rẹ̀ lẹ́ni tó rọrọ̀ lẹ́ni tó jẹun tó yó tán lẹ́ni tó jẹ́ wípé gbogbo kìràkìtà gbogbo àwọn lílọ bíbọ̀ rẹ̀ tó ti ríra rẹ̀ pé I have no problem tó wá ti ríra rẹ̀ bí ọdún ní ìgbà náà ni ọmọ ènìyàn máa ya tọ́ọ̀kì mọ́nà lọ́wọ́ ṣùgbọ́n ẹni tí ò tí ì jẹun tébi ń pa tó jẹ́ pé bí ó ṣe jẹun ni ọmọ àfi inú rò tí ọmọ wa pé ọlọ́run pé ìwọ ọlọ́run ibi máa ń pa àwọn ṣàánú òun eléyìí ò ní ẹ̀rí lásìkò náà ara rẹ̀ ó balẹ̀ pọ̀ eléyìí ò ní ẹ̀rí tó jẹ́ pé ara rẹ̀ ó balẹ̀ kò ní lè máa ṣe gànàgànà káàkiri yóò ṣẹ̀rí sùúrù lọ báyàn ẹ̀rí aláwẹ̀ tó bá ti yọ lẹ́tì máa mọ̀ pé ọkùnrin yìí ń gbàwẹ̀ nítorí pé ara rẹ̀ ó balẹ̀ ara àwọn ìtìròṣíyà èyí tí àwẹ̀ àǹfààní tí àwẹ̀ tí mo wá bá wa nìyẹn yìí fi ẹ̀dá rárá balẹ̀ yìí jẹ́ kí làákàyè ẹ̀dá ó wálé yìí jẹ́ kára ẹ̀dá ó wálé wàyọ̀ alimu dọ́kítù nafsi ẹ̀mí gangan fún ara rẹ̀ yóò máa wá kọ́ ní àwọn ẹ̀kọ́ èyí tó jẹ́ pé tí ò bá fara balẹ̀ téèyàn bá ń fi gànàgànà kò ní rìnnà rí ntọ́da tó yẹ kó ṣe ṣùgbọ́n tí ara èèyàn bá balẹ̀ téèyàn fi ara balẹ̀ ni èèyàn máa lọ́pọ̀lọ́ èèyàn wálé ni ó máa fi rìnnà rí àwọn nǹkan tó yẹ kó ṣe gbogbo àwọn ẹ̀kọ́ yìí ni àwẹ̀ yóò máa kọ́ ẹ̀mí wàyí sáyidù àlẹ́ yìí yóò sì máa ṣèrànlọ́wọ́ lórí àwọn ìlànà tí bá fi ń hàn àwẹ̀ fún ara rẹ̀ ó máa ṣèrànwọ́ lórí ìmọ̀ lábàáyọrí sí dáadáa àwọn aṣọ tí àwẹ̀ máa ń ṣe ni lẹ́yìn wá àgbà náà wàyí jìlù fìnnáfsì mọ́lẹ̀ká ti tẹ́tùwá wọn yóò rí bí hà á máa rí lára ẹ̀mí tó jẹ́ wípé yóò di ẹni tí ẹ̀mí yẹn ó máa di ẹni tí yóò ní tẹ́tùwá nǹkan pè ní bẹ̀rù ọlọ́run gẹ́gẹ́ bí ọlọ́run ọba fún ara rẹ̀ ṣe sọ nínú àyàtà kàpé la'allakum tattaqun tẹ́lẹ̀ bá jẹ́ ní tí ó bẹ̀rù ọlọ́run wàyí rí bí hà àwẹ̀ ó sì máa kọ́ ẹ̀mí yóò máa kọ́ lẹ́kọ̀ọ́ lẹ́yìn ìgbà tó bá ti jẹ́ kó bẹ̀rù ọlọ́run àwẹ̀ ó sì wá máa jẹ́ kí ọkàn yẹn kó ní ẹ̀kọ́ torí pé ní téèyàn bá fi ebi panú lé lórí èèyàn gbọ́dọ̀ mọ̀ pé àṣẹ ọlọ́run ni mo tẹ̀lé tí mo fi ń gbààwẹ̀ ìfìbí panú lásán ìdí nìyẹn tí èèyàn fi máa ní àwọn ẹ̀kọ́ lóríṣiríṣi wàhásọ̀ wọ́n wá ní ẹ̀sà àtẹ́kọ̀wà èyí ta àlẹ́tì híyá ìlàtul báriza bisọ́ọ̀ wọ́n ní èyí tó jẹ́ ní àdáyanrí ẹ̀kọ́ tí yóò kọ́ wa gẹ́gẹ́ bá a ti sọ àwọn náà ṣẹ́rí padà sínú àyà Qur'an fi qawlihi ta'ala èyí tí ọlọ́run bọ́ba àdékẹ́ ọlá tó sọ pé kutiba alaykumus siyam kama kutiba ala allazina min qablikum la'allakum tattaqun ọlọ́run ọba ní a ṣe ààwẹ̀ lọ́ranyàn fún yín gẹ́gẹ́ bá a ti ṣe ní ọ̀ranyàn fún àwọn tó ṣáájú yín la'allakum tattaqun kẹ́lẹ́ bá jẹ́ ẹni tó bẹ̀rù èmi ọlọ́run ọba eléyìí ni àǹfààní ti ròhíyà tó jẹ́ ti ẹ̀mí wà mẹ́fà wáyé ní ìjìmáyà lè sọ̀rọ̀ àǹfààní tí ààwẹ̀ gbígbà tí ó kó bá society tí ó kó bá àwùjọ wa ànáwó àwùjọ lè ó má nizam wal ittihad ààwẹ̀ yóò ṣẹ́rí tá à ń pè ní ètò nizam yóò ṣẹ́rí ètò padà gbogbo àwọn wùdùwùdù tí gbogbo wa tá a ti ń dà dúró tẹ́lẹ̀ àwọn tí wọ́n mutí àwọn tí wọ́n ń ṣe sìnà àwọn tí wọ́n ń jíjó gbákiri tí wọ́n ń ṣe gbàtàwo kálukú tètè tí ọwọ́ ọmọ rẹ̀ bọ́sọ ètò yóò wà láàrin ìlú tí gbogbo nǹkan máa lọ bó ṣe yẹ kó lọ wal-ittihad bákan náà ìfọwọ́sowọ́pọ̀ yóò tàn àwẹ̀ òṣèré rẹ̀ wá bá ìtànpè ní society tó jẹ́ pé gbogbo wa ẹ̀rí kíbi kan àwọn mọ́sálásí láti máa pàdé àìmọye àwọn èèyàn tí wọ́n yìí lọ mọ́sálásí táyì rí mọ́sálásí tẹ́lẹ̀ gbogbo wọn pátá náà lẹ́rìí tí
wọ́n bẹ̀rẹ̀ sí ní máa wá mọ́sálásí tí wọ́n máa wá sínú tí wọ́n máa wá kí tàràwí tí wọ́n máa wá ṣe gbogbo nǹkan. Ààwẹ̀ ló mú àǹfààní rẹ̀ wá. lẹ́yìn wá àgbà náà wa hubbul adli, ìfẹ́ déédéé yóò wá sọ́kàn àwọn èèyàn, àwọn tí wọn kì í fẹ́ ṣe déédéé tẹ́lẹ̀, ara wọn yóò máa balẹ̀, wọ́n máa ṣe déédéé. ìgbà náà ni ẹ máa rí àwọn dáadáa lóríṣiríṣi tí àwọn ọmọnìyàn tí wọ́n máa ṣe síra wọn. eléyìí ààwẹ̀ ló mú wá sí àwùjọ, ààwẹ̀ ló mú wá sí society, pé kábọ̀dé ìmáa ṣe déédéé àwọn nǹkan tí wàlìmọ̀sáwà àti ìfirẹ́nisọ́gbá lọ́jọ́ wípé bí a bá ti débì kan ọsàn tí olówó kan bá mu náà ni ó fún tálíkà, tó jẹ́ pé náà ni wọ́n jọ máa mu tí a máa jọ jókòó tá a jọ máa ṣe gbogbo tó yẹ ká jọ máa ṣe. ọlá Ramadan òun náà ni gbogbo àwọn nǹkan wọ̀nyí, ọlá àwẹ̀, àǹfààní tí Ọlọ́run fẹ́ kárí níbi àwẹ̀ nìyẹn. wa yakunu fil mu'minina àtìfá rahma, yóò máa bẹ láàrin àwọn mùmìnì ìmọ̀ láàánú ara wọn. gbogbo ohun tí ẹnì kọ̀ọ̀kan ẹni tó jẹ́ pé ẹni láǹfààní àti rí láti bá sọ̀rọ̀, láǹfààní àti bá rí bára yín sọ̀rọ̀, tí gbogbo àwọn nǹkan tí a fẹ́ tí yóò lè máa yọrí sí bí ẹnì kọ̀ọ̀kan bó ti fẹ́. wa khuluqul ihsan, àti àwọn ìwà rí inú Ramadan. ẹnìkan máa fẹ́ hùwà tí ò dáa, lẹ́sẹ̀kẹsẹ̀ ni àwọn èèyàn ó ti gbọ́dọ̀ sọ fún wípé inú Ramadan la máa wá, irú ìwà wo ni tó fẹ́ máa hù yìí, lẹ́sẹ̀kẹsẹ̀ ló náà máa ti ọwọ́ ọmọ rẹ̀ bọ́ṣọ́. Ramadan òun náà ni ló mú gbogbo àwọn nǹkan yìí ló mú wá. àmọ́ yasifuna al-mujtami' min ash-shurur wal-mafasid, gẹ́gẹ́ bó ṣe jẹ́ wípé yóò máa kọ̀ fún àwùjọ àwọn shurur, àwọn nǹkan aburú. ẹ rí i pé àwọn aburú a máa lọlẹ̀ nínú Ramadan, wal-mafasid àti ìbàjẹ́ àwa náà máa rí i pé a máa lọlẹ̀ nínú ààwẹ̀. ẹni tí mutí tó jẹ́ pé tí láìsí ààwẹ̀ yanya ní ọgbọ́n tirẹ̀ síta tí ó máa mú tí ò ní sẹ́ni tí yóò challenge ẹ̀. ṣùgbọ́n tó bá ti bínú Ramadan ojú ọmọ ti òun náà, ara ọmọ tí kò ní fẹ́ lè ṣe bẹ́ẹ̀. táwọn èèyàn bá sọ pé sọ́ọ̀mà pé inú ààwẹ̀ la wà ní, gbogbo àwọn ìbàjẹ́ wọn máa ń lọlẹ̀ nínú ààwẹ̀ Ramadan, nínú oṣù tí a wà nínú ẹ̀ yìí. àwọn àǹfààní ti àwùjọ ni tó jẹ́ àǹfààní ti àwùjọ òun náà ni tí wọ́n sọ fún wa yìí. wa min fawaidi sihhiya lis-sa'im, àǹfààní ti àlàáfíà tó jẹ́ pé ìgbà àwẹ̀ yóò mú àlàáfíà wá bá ara fún ẹni tó ń gba àwẹ̀, àti ẹni tí ń gba àwẹ̀ tó ń gbọ́n bá fi gba àwẹ̀ tán tí ó gba àwẹ̀ tí Ramadan débì kan, òun náà mọ̀ pé àlàáfíà tó wà lára àwọn tẹ́lẹ̀ ó ti yàtọ̀ sí àlàáfíà bí gbogbo ara àwọn ṣe rí wókòwòkó kó tó di pé Ramadan kó tó di pé dé. eléyìí ni wọ́n sọ fún wa pé annahu yutahhiru al-am'a, àwẹ̀ a máa fọ inú ìfun, inú gbogbo ìfun tí àwa ọmọnìyàn tí à ń lò. ìgbà àwẹ̀ a máa fọ́nù tó jẹ́ pé yóò sọ di tuntun. wa yuslihu al-ma'ada, ibi tá à ń jẹ oúnjẹ sí, ilé oúnjẹ, àwẹ̀ ó máa tún bẹ̀ ṣe, tó jẹ́ pé tó ti ń gbogbo tí ó ti ń bàjẹ́ ń bẹ̀ tẹ́lẹ̀ gbogbo ẹ̀ ní àwẹ̀ ni ó máa tún ṣe fún wa. wa yunasifu al-badan, bákan náà ara wa tó jẹ́ bọ́dì wa yunasifuhu, àwẹ̀ ó máa fọmọ́ fún wa, tó jẹ́ pé ẹ̀yin náà ó máa rí ìmọ́lẹ̀ tí ó máa tàn lójú àwọn aláwẹ̀, tó jẹ́ pé iṣẹ́ tí àwẹ̀ tó ti ṣe òun náà ni àwọn nǹkan wọ̀nyí. lẹ́yìn wá àgbà náà wà fi hadith nínú hadith anabi wa Muhammad sallallahu alayhi wa sallam tí anabi máa sọ fún wa pé sumu tẹ̀fíṣù, anabi ni ẹ máa gba àwẹ̀ ẹ sì máa ní àlàáfíà. ẹ máa gba àwẹ̀ ẹ máa ní àlàáfíà. odidi hadith anabi rẹ̀ sọ bẹ́ẹ̀. ìdí nìyẹn tí àwọn kan fi máa yan àwẹ̀ láàyò nígbà tí wọ́n bá ti rí àwọn nǹkan kan tí ó jẹ́ pé wọ́n ti lo oògùn sí kò lọ, wọ́n ti ṣe gbá kò lọ, tí wọ́n bá ti gbà wẹ̀ insha Allah bi qudratillah, àwọn nǹkan náà yóò kó nínú ara rẹ̀, torí pé
gbogbo ká máa jẹ àjẹlù ká máa mu àmúlù ká máa ṣe gbogbo ẹ̀ náà ní máa kó wàhálà bá ara. Gẹ́gẹ́ bí àwọn ẹlẹ́kọ̀ọ́ bí wọ́n ṣe fàyọ fún wa wípé sàlásán muhlikatun lil anami sàlásán muhlikatun lil anami wada'iyatun sahihin ila siqami وداعية صحيح إلى سقام دوام مدامة ودوام وتع وإدخال طعام على طعام. àwọn afẹ́lẹ́kọ̀ọ́ ó ní sàlásù nǹkan mẹ́ta kan wà tó jẹ́ pé muhlikatun lil anami tó jẹ́ pé máa kó ìparun bá ọmọ èèyàn ní tíyẹn bá ti ń ṣe nǹkan mẹ́ta wọ́n fẹ́ para rẹ̀ run ni wọ́n fẹ́ kúkú òjijì. ẹni àǹfààní alákọ̀ọ́kọ́ òun náà ni pé dáwọ́ àmúmọ̀dáàmọ̀ ṣe ọtí àmupara kéèyàn ọmọ àmú ọtí àmupara kó máa mu àmúlùmọ́là tí débi pé gbogbo ìgbà ni wọ́n máa lọ wọ́ kúrò lójú títì gbogbo ìgbà ni wọ́n máa lọ wọ́ kúrò níbi títì mo tí sí òní máa ti ń ṣe má ikú òjìnà sónítọ̀hún. nínú àwọn tí wọ́n fi máa ń ṣàwàdà wọ́n ní wèrè ẹni tí làákàyè rẹ̀ gán ti dàrú tó bá rí mọ́tò tí ń bọ̀ wèrè ọ̀yà lójú ọ̀nà ẹni tí ó ti mu ọtí tó bá rí mọ́tò tí ń bọ̀ yóò dáná mọ́kàn lẹ́nu ni kọ̀mọ́ntẹ́ ṣe mọ́ wèrè sàn ju ọ̀mùtí lọ ni wọ́n ń sọ yẹn. lẹ́yìn wá àgbà náà ẹlẹ́ẹ̀kejì òun náà ní dáwàmù mọ̀dáàmù tí wọ́n dáwàmù wá ti ń wàyídí káàdù tọ́hámi àdá tọ́hámi. ẹlẹ́ẹ̀kejì òun náà ní ṣìnà ṣíṣe dáwàmù wá ti rìn kéèyàn ọmọ ṣe ṣìnà ó jẹ́ pé kò lè róbìnrin kó mójú kúrò gbogbo ìgbà àti tilé àti tìta gbogbo ẹ̀ wíwólù ni. ẹlẹ́ẹ̀kejì nìyẹn ẹ̀wọ̀n tọ̀hún ń wá ikú òjijì káàkiri ni ọbẹ̀ para rẹ̀ run. èyí náà wá fi ṣẹlẹ̀ kẹta òun náà ni wáyé di káàlù tọ́hámi àlà tọ́hámi ìmọ̀ jẹ oúnjẹ náà lájẹlù tó bá ti jẹ sẹ̀mó tán ní ojú wọn tún bá ròyìn yóò jẹ yánlé yóò jẹ ráìsì yóò máa jẹ gbogbo ẹ̀ lájẹlù. àwọn ìdí nìyẹn tó fi jẹ́ pé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tí àǹfààní tí àwẹ̀ ó ṣe fún wa kò ní fi ààyè àjẹlù kò ní fi ààyè rẹ̀ lẹ̀ kò ní fi gbogbo àwọn inú tó ti dàrú tí gbogbo ẹ̀ ò létò tẹ́lẹ̀ tó bá ti gbà àwẹ̀ gbogbo ẹ̀ ni ó létò. ìdí nìyẹn tí àwẹ̀ tí ó fi máa mú àlàáfíà àti ìwòsàn tí ó fi máa mú wá fún wa. sọ mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n kà nìyẹn wọ́n ti fi ẹlẹ́ẹ̀kẹta yẹn ní ìtawà ń sọ̀rọ̀ nípa rẹ̀ nínú Ramadan ńlọ́wà. yóò máa sọ èèyàn níbi ikú òjijì torí pé inú tí ó bá ti létò tí gbogbo ẹ̀ ti dìdàkudà ikú òjìnà sónítọ̀. sídìí èyí Ramadan àwọn àǹfààní tí ó máa mú wá fún wa òun nìyẹn. ọlọ́run ọba kó wá wọlé ànábì wa Muhammad kó jẹ́ kí èrè tó wà níbi ààwẹ̀ Ramadan kó pín ẹnì kọ̀ọ̀kan wa lérè rẹ̀. ààwẹ̀ Ramadan gángan fúnra rẹ̀ gbogbo èyí tí wọ́n ti ń bá bọ̀ fún wa láti àtàárọ̀ tá a dé ń sọ̀rọ̀ nípa rẹ̀ nípa ààwẹ̀ ó kó ààwẹ̀ tó jẹ́ pé kì í ṣe ìgbà Ramadan ó kó sínú. èyí tó wá jẹ́ pé ó ti kó Ramadan náà ó kó sínú torí pé ààwẹ̀ náà ni Ramadan. àǹfààní tí a rí níbi ààwẹ̀ tá a máa gbà nígbà tí kì í ṣe Ramadan àǹfààní yẹn náà a tún máa rí níbi Ramadan torí pé ààwẹ̀ náà ni Ramadan. èyí tó wá jẹ́ special tó wá yàtọ̀ sí gẹ́gẹ́ bá a ti sọ tó jẹ́ ẹlẹ́ẹ̀kejì èyí tó wá jẹ́ àǹfààní tinú Ramadan téèyàn ò lè rí nínú àwọn oṣù míì yàtọ̀ sínú oṣù Ramadan. àwọn àǹfààní yẹn la fẹ́ wá sọ yìí àwọn advantages yẹn la fẹ́ wá máa mẹ́nu léyìí kọ́nà kó ṣe àwọn nǹkan náà kó ṣe nírọ̀rùn fún wa ẹ̀san tó wà níbẹ̀ kọ́nà wọn bá kó fi san ẹnì kọ̀ọ̀kan wa. alákọ̀ọ́kọ́ òun náà ni wọ́n ní tí wọ́n fi yanjú gbogbo ẹ̀ ní àdìsí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tó sọ wípé salawatu khams wa jumu'atu wa Ramadan ila Ramadan
mukaffaratun lima baynahunna. Ànábì wa Muhammad ànábì ní salawatu khams ìrun wákàtí 5 tí a máa kí lójoojúmọ́ síra wọn, wàlìjúmọ́ àti jímọ̀ tá a máa kí lọ́sọ̀ọ̀sẹ̀ ojoojúmọ́ òun ní ìrun wákàtí 5, ọ̀sọ̀ọ̀sẹ̀ ní àwẹ̀, ọ̀sọ̀ọ̀sẹ̀ ní jímọ̀. Wà Ramadan ila Ramadan, Ramadan kan sí Ramadan kejì ọdọọdún nìyẹn, ìyẹn ni pé Ramadan ọdún ó tó kọjá sí Ramadan tí ọdún yìí tá wà nínú rẹ̀ yìí. Ànábì wa ní mukaffaratun, kàfàrà ni wọ́n máa jẹ́ lima baynahunna fún intí ń bẹ láàrin wọn, ìfọ ẹ̀ṣẹ̀ nù ni wọ́n máa jẹ́. Àwọn iṣẹ́ àwọn téèyàn bá ti ṣe ní àwọn ẹ̀ṣẹ̀, ìyẹn ni pé ànábì sọ fún wa pé ẹni tánà bá ti lè kaba'ir, téèyàn bá jìnnà sí àwọn kaba'ir ẹ̀ṣẹ̀, àwọn ẹ̀ṣẹ̀ wẹ́wẹ́wẹ́ téèyàn ọ̀mà tó jẹ́ pé èèyàn ń lọ lójú ọ̀nà ó ti tẹ àwọn ìrapá, èèyàn ń lọ lójú ọ̀nà ó ti yín mọ́sẹ́ nìkan, èèyàn ń lọ lójú ọ̀nà ó ti sọ̀rọ̀ tí ó yẹ kó sọ tó ń gbọ́n ọmọgbà tó sọ. Gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ẹ̀ṣẹ̀ ni tó lè dènà dèèyàn níwájú Ọlọ́run, tí ò ní jẹ́ kádùn ọgbà, tí ò ní jẹ́ èèyàn ọ̀rọ̀ náà lọ. Ànábì wa ní ìrun kan sí ìrun kejì, ìrun subuh téèyàn bá kí sí zuhr tí yóò fi kí zuhr, gbogbo ń tó bá wà láàrin rẹ̀ tó bá ti kí zuhr lé lórí yóò parẹ́. Àárín zuhr sí asri tó bá ti kí asri, gbogbo ń tó wà láàrin asri yóò parẹ́. Àárín asri sí magrib tó bá ti kí magrib, gbogbo tó wà láàrin rẹ̀ yóò parẹ́. Àárín magrib sí ìṣá tó bá ti kí ìṣá, sọ̀rọ̀tùl ìṣá, gbogbo tó wà láàrin rẹ̀ yóò parẹ́. Kàfàrà ni àwọn àrùn yẹn jẹ́ fún wa. Ìyẹn ni Ọlọ́run fi ní ká máa kírun, ẹni tó bá rírun rẹ̀ kí tọ́lọ́run bá gba ìrun rẹ̀ lọ́lọ́run fi ní òní wọná. Ní tí òní jẹ́ wọná náà ni pé pọ̀ lẹ́sẹ̀ kankan wájú Ọlọ́run, gbogbo ẹ̀dẹ̀ wọn ti parẹ́. Ẹlẹ́ẹ̀kejì òun náà ni jímọ̀ kan sí jímọ̀ kejì, gbogbo tí ń bẹ láàrin odidi ọ̀sẹ̀ kan ní ẹ̀ṣẹ̀, òun náà ni ààwẹ̀, òun náà ni jímọ̀, òun náà ni yóò parẹ́. Bẹ́ẹ̀ náà ni Ramadan kan odidi ọdún kan sí ọdún kejì, ẹ̀ ń tọ́lọ́ bá ní ọba láyé, gbogbo ń tọ́ bá wà láàrin rẹ̀ tó jẹ́ ẹ̀ṣẹ̀ náà ni ó parẹ́. Eléyìí inú Ramadan náà ló wà. Ẹni Ọlọ́run bá sọ láti Ramadan kan sí Ramadan kejì, owó nílà lọ́dọ̀ wọn bá ṣe fún Ọlọ́run jẹ́ àsọ̀pọ̀ rẹ̀ láyé. Lẹ́yìn wá àgbà náà, wa qawlihi sallallahu alayhi wa sallam, ọ̀rọ̀ ànábì wa Muhammad tó wá tó sọ fún wa pé máa ń sọ ọmọ Ramadan imanan wa ihtisaban, ẹnikẹ́ni tó bá gba àwẹ̀ Ramadan ní ti imani, tó jẹ́ pé ìgbàgbọ́ nínú Ọlọ́run ọba tó ní àgbà àwẹ̀ ló fi gbà, ìgbàgbọ́ nínú ànábì wa Muhammad ká ànábì sọ pọ́lọ ní àgbà àwẹ̀ ló fi gbà. Lẹ́yìn wá àgbà náà, wa ihtisaban, tẹ́ni òǹtọ̀ ń wá retí ẹ̀san in tó ṣe lọ́dọ̀ Ọlọ́run tí èsì pò ṣe dànù, tí èsì pé wọ́n kàn jẹ́ pé wọ́n ní a máa ń ṣe à ń ṣe náà ni bàbá bá ti retí náà láti ṣe, kò ṣe tiẹ̀ bẹ́ẹ̀. Ó ń ṣe níṣe kí mo fẹ́ gbẹ̀san lórí tí mò ń ṣe yìí. Gufira lahu ma taqaddama min dhanbihi. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, ànábì ní tí wọ́n ṣe fún nítọ̀ ni pé gufira lahu ma taqaddama min dhanbihi, ẹ̀ṣẹ̀ rẹ̀ tó ti ṣẹ̀ kọjá kó tó dìgbà tó bẹ̀rẹ̀ àwẹ̀ náà, gufira lahu, Ọlọ́run bó ṣàforíjì rẹ̀ fún. Allahu akbar. Wọ́n ṣàforíjì rẹ̀ fún, ló jẹ́ pé kò ní ẹ̀ṣẹ̀ kankan mọ́ níwájú Ọlọ́run. Oore tí Ramadan ń kó bá wa nìyí. Àwọn àǹfààní tó wà ń bẹ nìyẹn tí Ọlọ́run bá fi mú Ramadan wá sáyé. Wa qala Rasulullah sallallahu alayhi wa sallam, ànábì wa Muhammad ó tún wá ń sọ fún wa pé ra'aytu rajulan, mo rí arákùnrin kan min ummati nínú ìjọ èmi ànábì Muhammad, yalhafu atishan, lẹ́nu tó jẹ́ pé ń pariwo òǹgbẹ ti mú un, bóyá òǹgbẹ owó ló mú un, bóyá òǹgbẹ àìríbi kì kankan ló mú un. Gbogbo téèyàn bá ń wá tọ́wọ́ rẹ̀ ó tí ì tẹ̀, òǹgbẹ nǹkan náà ń gbẹ̀yàn nìyẹn, èèyàn máa lọ yóò máa bọ̀ ní lórí bí nǹkan náà ó ti bọ́ sí i. Ànábì ni mo wá rí ẹnìkan bẹ́ẹ̀ tó jẹ́ pé òǹgbẹ kullama warada hawdan muni aminihu, gbogbo àti ń ṣẹ́rí
lọ bọ́lọ́run tí ń béèrè rẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọba wọ́n ní àmínírù ọlọ́run ọba ń kọ́ fún ni kò fi lé lọ́wọ́ owó tí ń fẹ́ kò sí kò tó lọ́wọ́ ń fẹ́ nǹkan lọ́dọ̀ ọlọ́run ọba wò fún. fàjà àhùsíyàmù Ramadan ààwẹ̀ Ramadan wá dé bá onítọ̀hún láyé olóhùn wá rí ẹni náà fásà kọ́ wàrọ̀ wáhù ọlọ́run ọba wá rẹ onítọ̀hún ló ń gbẹ tí ń fẹ́ wàrọ̀ wáhù ọlọ́run sì fi lára balẹ̀ àdúrà rẹ̀ gbà. ìyẹn tá a máa ti sọ fún wa ní pé ẹnikẹ́ni tí ó bá ń lé nǹkan kan nígbà tí Ramadan ò tí ì dé oṣù alápọ̀nlé oṣù tọ́lọ́ máa ṣíjú àánú rẹ̀ wo àwọn ẹrú rẹ̀ ní Ramadan. Ànábì tún sọ nínú ọ̀rọ̀ míì wípé ẹnikẹ́ni tó bá ń wá ojú Ọlọ́run ọba tí ó bá rí ojú Ọlọ́run tó tún fi wá nínú Ramadan tí ó wá tún wá rí nínú Ramadan ó ní ò lè rójú Ọlọ́run ọba mọ́ tí ó fi kúrò láyé. gbogbo ojú Ọlọ́run ọba téèyàn bá ń wá téèyàn ò rí nínú oṣù míì tó bá fi wọnú Ramadan yóò gbójú Ọlọ́run ọba pàdé ni. ìdí nìyẹn tí a fi gbọ́dọ̀ máa dunnú lórí ṣíṣẹ́ wa kù tọ́lọ̀ ń ṣẹ́ wa kù lórí oṣù Ramadan. àwọn oore tí Ọlọ́run ọba tó ṣe fún wa náà ni Ramadan gbé wa kọ́lọ̀ ń kọ́ mọ́ yọ wálẹ̀ nínú ìkẹ́ rẹ̀ kó jẹ́ kọ́wọ́ tiwa náà kọ́ ba gbogbo oore náà. lẹ́yìn wá àgbà náà Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam Ànábì ní idha kana awwalu laylati min Ramadan Ànábì ní tó bá di awwalu layla min Ramadan ní àkọ́kọ́ òru Ramadan Ànábì ní wọ́n súnde fáti ṣayatin wọ́n de àwọn èṣù wọ́n dè wọ́n mọ́lẹ̀ wàgúlẹ̀ pọ́tì abúwábù nàrí wọ́n tilẹ̀kùn lé nápa falam yuftaha minha babun wọn àní ṣìkà kálẹ̀ nínú ilẹ̀kùn ná méjèèje tó wà lálùkìyàmọ̀ wọn àní ṣìkà kálẹ̀ ńbẹ̀ wọ́n lọ tipa bí àkókò tá a wà yìí kì í ṣàkókò ná wọ́n lọ ti gbogbo ilẹ̀kùn pa wàfútihati abúwábù janna wọ́n wà lọ sí gbogbo ilẹ̀kùn àlùjánnà wọ́n lọ ṣí kalẹ̀ mẹ́jẹ̀ẹ̀jọ wọ́n ṣí kalẹ̀ wọ́n mọ̀ á sọ pé àkókò àlùjánnà láwà yìí. falam yuglaq minha babun wọn ní ti kankan nù ilẹ̀kùn náà wà náà dà munadin olùgbòkè ọmọ wa pèpè yá báàgì al-khairi aqbil mo pe ìwọ báàgì al-khairi ìwọ tó ń wá oore tó ń wá oore mi Ọlọ́run ọba láyé tó ń wá lálìkìyámà mo pè ọ́ akbil tètè máa gbáwájú máa kó oore báyìí olùpèpè ọmọ pèpè wọ́n ti ń pèpè báyìí lọ́wọ́ àwọn ògbọ́ ni wàyà báàgì àṣàrì akisir olùpèpè kan tún múra pèpè pé ìwọ tó ń wá aburú láti ṣe aburú ò ṣeé ṣe lákòókò yìí oore ni kò máa wá. walillahi utiqahu minan nari Ọlọ́run bá wá ní tí ó yọ máa bẹ fóun lákòókò yìí iná ní pé kó máa bọ́kùn náà kó lọ́rùn àwọn èèyàn lákòókò yìí ẹni tí ó ṣiṣẹ́ ní lákòókò yìí yọ wọ́n iṣẹ́ àlùjánnà lọ́pọ̀ lákòókò yìí kó máa bọ́kùn náà kó lọ́rùn wọn ni wa zalika kullu laylatin ní tí Ànábì wá sọ yìí Ànábì ní bẹ́ẹ̀ ni wọ́n máa ṣe kullu laylatin ní gbogbo òru Ramadan tí Ramadan tó fi kásẹ̀ ńlẹ̀ ẹ̀rí tí Ramadan tó fi kásẹ̀ ńlẹ̀ ní ìntánẹ́ẹ̀tì sọ yìí tó yẹ pé gbogbo ẹni tí bá ń wá oore wọ́n máa da oore lọ́wọ́ gẹ̀rẹ́gẹ̀rẹ́ tí ń jí lóru tí ń ṣe náfìlà tí ń jí lóru tí ń ṣàdúrà tí ń tẹ́wọ́ rẹ̀ tí ń bẹ̀rẹ̀ tí ń ké Qur'an tí ń fún àwọn aláìní tí ń ṣe gbogbo àwọn nǹkan rí gbogbo ẹ̀ pátá iná ni yóò máa ṣe kò ń gẹ́ tí yóò máa bójú lọ lọ́n pàdé nínú oṣù tí a wà yìí. wọ́n wá ní gbogbo òru náà ni wọ́n máa pè tí wọ́n máa képe náà nínú tí wọ́n máa képe ẹnì kọ̀ọ̀kan pé ká máa gbáwájú lọ síbi ire ká máa wá oore Ọlọ́run nínú oṣù tí a wà níbẹ̀ yìí. sídìí èyí Ọlọ́run bá kó ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa àwọn nǹkan márùn-ún tí a fi kásẹ̀ rẹ̀ ńlẹ̀ tí wọ́n fẹ́ ká ṣe tó jẹ́ pé ó kó oore tó pọ̀ wá fún wa nínú Ramadan tí èèyàn bá lè gbìyànjú tó lè ṣe nǹkan márùn-ún kan wà ńbẹ̀ nínú Ramadan. àdàkọ́kọ́ òun náà ni àsọdàkọ̀ sàárà ní ṣíṣe nínú oṣù Ramadan yìí gẹ́gẹ́ bí Ànábì wa Muhammad sallallahu ti sọ pé afdalu sọdàkọ̀
Ànábì ní sàárà tó lóore jù sadaqatun ti Ramadan ní sàárà tí a bá ṣe ní oṣù Ramadan. Ẹ jẹ́ ká gbìyànjú ká ṣe sàárà dáadáa nínú oṣù tí a wà nínú èyí. Ẹlẹ́ẹ̀kejì òun náà ni qiyamul layl, òun náà ni ìmọ̀ dìde dúró lóru ká máa ṣe náfìlà, oore pọ̀ ńbẹ̀. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam, Ànábì ní man qama Ramadana imanan, ẹni tó bá dìde lóru Ramadan pẹ̀lú ìmánì wa ihtisaban tó sì tún retí pé wọ́n gbẹ̀san ńbẹ̀, gufira lahu ma taqaddama min zambi, wọ́n ó ṣe àforíjì ẹ̀ṣẹ̀ rẹ̀ tó ti ṣẹ̀ kọjá, wọ́n ṣàforíjì ẹ̀ fún tí ò ní lẹ́ṣẹ̀ kankan mọ́. Ẹ jẹ́ kí á gbìyànjú ká máa dìde láti máa ṣe náfìlà lóru, Ọlọ́run kó ṣe nírọ̀rùn fún wa. Ẹlẹ́ẹ̀kẹta nínú márùn-ún òun náà ni tilawatul Qur'an, mímọ gbìyànjú àti máa kí al-Qur'an nínú oṣù tá a wà yìí. Tó o bá lè ké máa lọ síbi tó ti máa gbọ́. Àwọn ìdí nìyẹn tí tafsiri fi máa pọ̀ káàkiri tí ó gba ayé kan lásìkò tá a wà yìí, tí wọ́n máa ṣe tafsiri lọ́tún tí wọ́n máa ṣe tafsiri lọ́sì, máa lọ síbẹ̀ wọn náà ní ládàá èyí tí al-Qur'an tó kó wá. Ẹlẹ́ẹ̀kẹta nìyẹn nínú márùn-ún. Ẹlẹ́ẹ̀karùn-ún, ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni al-i'tikaf. Ṣíṣe i'tikaf yẹn ni ìlọ sí ilé Ọlọ́run láti lọ wá òru Laylatul Qadri tí Ànábì máa wá nínú oṣù Ramadan. I'tikaf yẹn náà ni Ànábì máa wá sí mẹ́wàá àgbẹ̀yìn, èyí tó jẹ́ pé ń bẹ ní ìgbẹ̀yìn nínú kí Ramadan kó pé 29 tàbí kó pé 30 kó pé 30. So mẹ́wàá àkọ́kọ́, mẹ́wàá ẹlẹ́ẹ̀kejì nínú mẹ́wàá ètò kẹ́yìn yẹn ni Ànábì máa lọ ṣe i'tikaf, tí ó jẹ́ pé yóò kóra dúró sínú mọ́sálásí tí yóò máa wá Laylatul Qadri. Laylatul Qadri yìí inú Ramadan ló wà, kò sí nínú oṣù míì, inú Ramadan ló wà. Téèyàn bá sì bá pàdé lẹ́ẹ̀kan nínú ìgbésí ayé, ó ti tó yàn láyé àtàlùkìyàmà. Ìdí nìyẹn tí Ànábì sallallahu alaihi wasallam ti fi máa wà. Laylatul Qadri yìí Ọlọ́run máa sọ fún Ànábì Muhammad náà sallallahu alaihi wasallam pé àṣírí rẹ̀ a ní filé wọn náà lọ́wọ́ ìwọ náà wá ní. Lọ́lọ́run fi sọ àyà Suratul Qadri kalẹ̀. Tọ́lọ́run bá ní iná ba'da a'udhu billahi minash shaitanir rajim, bismillahir rahmanir rahim. Inna anzalnahu fi laylatil qadri wa ma adraka ma laylatul qadri. Laylatul qadri khayrun min alfi shahr. Tanazzalul malaikatu wa ruhu fiha bi'izni rabbihim min kulli amr. Salamun hiya hatta matla'il fajr. Ọlọ́run ní ìwà Ànábì Muhammad, inna anzalnahu fi laylatil qadr, Qur'an ta fún Ànábì àsọ̀kalẹ̀ fi laylatil qadri nínú oṣù Laylatul Qadri, nínú oṣù Ramadan la sọ̀kalẹ̀ ní Laylatul Qadri lóru tó lágbára ńlá sọ Al-Qur'ani kalẹ̀. Al-Qur'ani tí ń rúlò ayé tí ó tún rúlò al-Qiyama. Gbogbo ń ta máa ń ṣe láyé tí wọ́n ti ń ṣe é bọ̀, Al-Qur'ani bá mu, èyí táwa ń ṣe lọ́wọ́ Al-Qur'ani bá, èyí tí wọ́n tún máa ṣe nígbà táwa náà bá tún sí ń bẹ̀ mọ́, ètò Al-Qur'ani náà ni wọ́n máa lò. Tó wá dà al-Qiyama iná ni wọ́n gbé dìde tí wọ́n fi máa ṣèdájọ́ gbogbo everybody, wọ́n fi máa ṣèdájọ́ ẹnì kọ̀ọ̀kan, tí wọ́n máa bi àwọn kan léèrè pé ẹ̀yin tẹ́ ń jìyà lónìí, alam ya'tikum nadhir, olùkìlọ̀ gbẹ̀yìn láyé ni wọn kíkọ́ àfẹ́ yìí ni qalu bala, fúnra wọn náà wọ́n máa dáhùn pé bala, wọ́n kí Kùránì fún wa, fakazzabna wa qulna ma nazzala Allahu min shay' in antum illa fi dalalin kabir. Wọ́n mọ̀ wá sọ pé àwọn làwọn ọgbà, àwọn làwọn sọ pé wọ́n ni wọ́n ń pa. Al-Qur'ani náà ni wọ́n mú jáde tí wọ́n fi máa rúlù al-Qiyama. So ìdí nìyẹn tó jẹ́ pé Al-Qur'ani fi ní agbára. Ọlọ́run ní òru tó wá lágbára ńlá sọ ọ́ kalẹ̀. Òru yẹn náà ni ẹnì kọ̀ọ̀kan wa náà la fẹ́ ká gbìyànjú kí á wá. Ibi tá a sì ti rí bá pàdé, òun náà ni ká gbìyànjú àti ṣe i'tikaf. Ọlọ́run ó ṣe ní ọ̀rùn fún wa. Ẹlẹ́ẹ̀karùn-ún tó parí ẹ̀ tá a fi kásẹ̀ rẹ̀ ńlẹ̀, òun náà ni al-i'timar. Ìtí ẹni tọ́lọ́ ń bá fún ní agbára láti lè ṣe umura lọ sí Mẹ́kà ilé Ọlọ́run nínú Ramadan sí àwa ń bẹ̀ yìí. Gẹ́gẹ́ bí Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, gẹ́gẹ́ bó ṣe sọ fún wa wípé al-umratu ila al-umra kafaratun lima baynahuma. Ànábì ní umura kan sí umura kejì kàfàrà ló náà jẹ́
ìfọ̀ ẹ̀ṣẹ̀ nù iná ló náà jẹ́ fún umura mi títún bọ̀ ànábì wa sọ sàlá nínú ọ̀rọ̀ mi pé umura tó ń fi Ramadan kéèyàn ṣe umura nínú Ramadan ta'dilu hujjata ma'i sallallahu alayhi wa sallam ànábì ní kéèyàn ṣe umura nínú Ramadan ó ṣe déédéé ẹni tó ṣe hajj pẹ̀lú ànábì Muhammad nígbà tó ń wà láyé. Allahu akbar ẹ̀rí orí tó wà mẹ́ ìtí ọlọ́run máa fún yàn láǹfààní láti lè ṣe umura nínú Ramadan tá a wà nínú ẹ̀ yìí ànábì ní hajj ẹyọ kan lànábì ṣe tó fi kúrò láyé hajj ẹyọ kan náà ni wọ́n ń pè ní hujjatul wada tó wá ṣe yẹn ànábì ní ẹ̀wọ̀n tó wọ́n ṣe déédéé ẹni tó ṣe hajj yẹn pẹ̀lú òun nígbà tí ó wà láyé àwọn aṣẹ́ olóore tó wà nínú Ramadan gbogbo àwọn ntí èèyàn fi àsìkò ṣe ń bẹ̀ tá a fowó ṣe ọlọ́run kò fi ṣàánú wa kó fún wa ní owó náà kó jẹ́ ká lè fi ṣe èyí tí èèyàn fowó ṣe wà ń bẹ̀ èyí tí èèyàn fàlàáfíà ṣe wà ń bẹ̀ gbogbo ẹ̀ pátá ọlọ́run kó dàbò kó ṣe ní ọ̀rùn fún wa ọ̀la subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalina walhamdulillahi rabbil alamin. alhamdulillahi rabbil alamin. tó ọpẹ́ ni fún Ọlọ́run ọba tó ṣe lè ní tó ṣe wíwé ẹ̀ nírọ̀rùn fún yín tó dẹ̀ ṣe gbígbọ́ fáwa náà tó àdúpẹ́ fún Ọlọ́run ọba àdìbá yín dúpẹ́ bẹ́ẹ̀ ni kọ́lọ́n bá lẹ́kọ̀ọ́ kàrámọ̀ yín kó bá lẹ́kùn ìmọ̀ fún yín ẹ ṣé gan ni. tó bẹ́ẹ̀ ni òun náà ni a gbọ́ ó ti bẹ̀rẹ̀ náà nìyẹn Ramadan ẹ̀rí gbogbo ohun tí ó yẹ ká mọ̀ nínú Ramadan náà ni àwọn àfáàwà Muhammad Jamiu Ṣọládèmí bẹ́ẹ̀ ni wọ́n ti ṣàlàyé bẹ́ẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ láti báwo ni kí ni àwọn nǹkan ta láti mọ̀ nípa Ramadan títí tí wọ́n fi parí ẹ̀ láwọn nǹkan márùn-ún ta lè ṣe láti fi bá ojú rere Ọlọ́run pàdé lásìkò nínú oṣù Ramadan. bẹ́ẹ̀ ni àsìkò ìbéèrè náà ni a wà yìí torí pé ó ṣeé ṣe ká ní ìbéèrè kan sí kejì tí a fẹ́ béèrè lọ́wọ́ àwọn àfáàwà bẹ́ẹ̀ ni nọ́mbà tí ẹ lè pè láti béèrè àwọn ìbéèrè yín náà ni 817-717-5685 lẹ́ẹ̀kan sí nọ́mbà tí ẹ pè láti fi béèrè àwọn ìbéèrè yín náà ni 817-717-5685. ẹ má jáfira ẹ jẹ́ kí a béèrè àwọn ìbéèrè tí a bá fẹ́ béèrè. Ramadan náà ni ó ti bẹ̀rẹ̀ yìí ẹ̀rí wọn ní ẹni tí ò bá bójú Ọlọ́run pàdé nínú oṣù Ramadan bẹ́ẹ̀ ni kò dájú nígbésí ayé ẹni yẹn bóyá ló lè bá àánú Ọlọ́run pàdé ẹ̀rí kò sí open check tó open check Ramadan torí pé Ọlọ́run gbogbo ẹ̀ ẹ̀rí àkọ́kọ́ bẹ́ẹ̀ wọ́n ní gbogbo ọ̀nà tó gbà ta lè gbà tẹ́dà lè gbà wọnú ná gbogbo lẹ̀kùn ná ló ti wà ní títì gbogbo lẹ̀kùn méjèèje tí wọ́n ló wọnú àlùjánnà gbogbo ẹ̀ náà ni ó wà ń ṣíṣí kí ló wá dé tí táwa múra láti jẹ àwọn àǹfààní yìí wọ́n ní ẹ̀rí nínú oṣù yìí gẹ́gẹ́ bí àdìtì tí wọ́n mú wá náà ni pé tó ànábì a máa tọrẹ ní pé nínú oṣù yìí ó jẹ́ oṣù tó jẹ́ pé gbogbo ìgbà tí Jibril tó bá ti wá bá ànábì lálejò ó máa ń ba níbi tó máa ti ń tọrẹ ni pé tó àsìkò Ramadan ni ànábì Muhammad sallallahu alayhi wa sallam ló máa ń ṣe ìtọrẹ jù bẹ́ẹ̀ ni gbogbo àwọn kìràkìtà ta lè ṣe náà ni a lè lọ́sàn-án bẹ́ẹ̀ ni tá bá mọ Kùránì ká gbé ká máa kà á bẹ́ẹ̀ ni tá bá mọ English ẹ̀ náà ó wà ń bẹ̀ ká máa pọ́ndà bójá àyà kan náà la kà ká ronú jinlẹ̀ lórí àyà tí a kà yẹn bẹ́ẹ̀ ni lóríṣiríṣi bẹ́ẹ̀ ni lóru náà ẹ má jẹ́ àfi gbogbo òru wa sùn oṣù kan péré náà nìyí báwo la ṣe fẹ́ kọ gbogbo nǹkan tá a fẹ́ nínú open check yìí Ọlọ́run ti ní gbogbo nǹkan tẹ́ fẹ́ ẹ béèrè nínú oṣù Ramadan bẹ́ẹ̀ ni lẹ́ẹ̀kan sí nọ́mbà tí ẹ ó pè láti fi gbọ́ béèrè àwọn ìbéèrè yín náà ni 817-717-5685 àmọ́ ìbéèrè kan tí mo gbà náà ni pé àfáwà bẹ́ẹ̀ ni ẹnìkan náà ló béèrè ó ní pé òun fẹ́ mọ iye ọdún tí ọmọ èèyàn lè ọdún wo ni ọmọdé lè bẹ̀rẹ̀ sí máa kírun àti pé ìgbà wo ni a lè mú wọn tipátipá láti máa gbàwẹ̀ pẹ̀lú. Alhamdulillah anabi wa Muhammad sallallahu alayhi wa sallam anabi ní ẹ máa pa àwọn ọmọ yín láṣẹ láti máa kí ìrun tó bá ti wà ní ọmọ ọdún méje àdìsí anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ẹ máa pa wọn láṣẹ tó bá ti di ọmọ ọdún méje
àbí wàá ní ẹ máa nà wọ́n tí wọn ò bá kírun tí wọ́n bá ti di ọmọ ọdún mẹ́wàá. Ìtí Ànábì sọ fún wa sallallahu alaihi wasallam òun náà ní pé ọmọ ọdún méje ẹ̀kọ́ láàṣì máa kọ́ kó lè bá a mọ kí ni à ń tà ń pè nírun. Gẹ́gẹ́ bá ti di ọmọ ọdún mẹ́wàá ó ti di ẹni tí yóò máa jẹ ẹgbà, ó ti di ẹni tó gbọ́dọ̀ máa kí ìrun. So ìyẹn ni yóò máa ṣàlàyé fún wa nípa ọmọ tí ìrun kíkí. Ṣùgbọ́n nípa títí ààwẹ̀ nínú àwọn májẹ̀mú tí wọ́n fi sí ààwẹ̀ òun náà ni wípé ẹni tí ó gba ààwẹ̀ ayakuna musliman ó gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí, ó sì gbọ́dọ̀ jẹ́ áńkìlì ẹni tó ní làákàyè, ó sì gbọ́dọ̀ jẹ́ bálík ẹni tó ti bàlágà. So ẹni tó ti bàlágà yẹn òun náà ni tí ó máa gba, ó ti di ọ̀ràn yẹn kó gba ààwẹ̀ gẹ́gẹ́ bí ọjọ́ orí ti ìrun kíkí, torí pé ẹni tó náà ti dé ipò tánàbì ti ní kí wọ́n ná yẹn ó ti bàlágà nìyẹn. So tí ọyá bá ti dé ipò yẹn so ó ti di ẹni tí ó gbọ́dọ̀ máa gba ààwẹ̀. So sídìí èyí àwọn ọmọ wa tán láti di ọmọ ọdún mẹ́wàá kí a ṣe ọ̀ranyàn, ká ṣe ààwẹ̀ ní ọ̀ranyàn fún wa kí wọ́n máa gba ààwẹ̀. ká bá ti di ọmọ ọdún méje ká máa fi kọ́ wọn lẹ́kọ̀ọ́ díẹ̀díẹ̀. Ìyẹn ni wọ́n máa fi ń kọ́ àwọn nígbà tá a wà ní kékeré pé gbàgbàdà ìlà. Gbígba àgbàdà ìlà yẹn kò sí nínú ọ̀ranyàn ààwẹ̀ Ramadan, ṣùgbọ́n wọ́n fi ń kọ́ wa lẹ́kọ̀ọ́ pé tó bá ti jẹ sààrì kó tó lè jẹ oúnjẹ míì yóò di àìlà. Wọ́n fi ń kọ́ wa díẹ̀díẹ̀ ni. So sídìí èyí bí àárín yẹn bó ṣe rí nìyẹn, kọ́ lọ́n wa kó ṣe ní wọ̀rùn fún wa. Àmín. So ìbéèrè míì tó wà nílẹ̀ náà ni pé ìbéèrè tí ẹni ìbéèrè náà ni pé ní inú Ramadan bóyá èèyàn ti ń jẹ sààrì lọ́wọ́, ṣé gbà tí wọ́n bá ti pèrún àsàlátù yẹn fájírì ní àárọ̀, ṣé lásìkò yẹn nìyàn láti dẹ́nu dúró ni àbí bí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún kó tó dìgbà tó di pé wọ́n máa gbé ìrun fájírì dúró ni kí wọ́n dá ẹnu dúró? Náà ìgbà tí wọ́n bá ti pe ìrun tí wọ́n pè fún wa kò tí ì sọ wípé àkókò tí a kò tó sòṣòro tá a kò dúró, ìyẹn ò tí ì determine. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ànábì sọ fún ẹgbẹ́ bí ọlọ́run àti sọ́nù Kùránì pé ẹ jẹ sàárì tá a jẹ yẹn ọlọ́run ò fi aago sí. Bọ́lá ń ṣe describe ẹ̀ fún wa nínú Kùránì wípé hatta yatabayyana lakum al-khaytu al-aswad min al-abyad, pé títí tí òwú dúdú kéèyàn mú òwú dúdú àti funfun kéèyàn ká mọ́wọ́ kéèyàn wá dó ní inú òkun yẹn títí yóò fi wá máa rí difference láàrin black and white. Tó bá ti di pé yẹn rí difference láàrin black and white yẹn, ìgbà yẹn ni ọlọ́run ní ká kó nudúró nípa sàrídà. Ìyẹn ni pé tí àlùfájàrí bá ti yọ, tí fájìrì yẹn bá ti yọ, ìgbà yẹn náà ni so àkówá kí wá ṣe táwọn wá páyà sí, a kàn ní láti ṣọ́ra. Ó ní torí pé ànábì sọ̀sọ́là ànábì ní ká lọ́ra láti jẹ sàárì. Ó ní ká lọ́ra láti jẹ sàárì, pé ká má máa jẹ sàárì ní òru kó jẹ́ pé èèyàn ó tún lọ jẹ sàárì yóò wá tún wá lọ sùn, yóò tún wá sùn ó tó di wípé àlùfájàrí yọ kó wá lóun ti jẹ sàárì. Ànábì ní bẹ́ẹ̀ kọ́ sallallahu alaihi wasallam. Ẹ jẹ́ kí sàárì yín sàhúrù yín tẹ́ jẹ ẹ jẹ́ kó súnmọ́ àsìkò àlùfájàrí dáadáa. So ẹ wá jẹ́ kí ẹ wá yára sínú bẹ́ẹ̀ ni sọ́lá kò sì dá wa lẹ́kọ̀ọ́ nípa àkókò yẹn nìyẹn. Ọlọ́run ọba yóò ṣe ní rọrùn fún wa. Àmín. Ní kúkúrú ká yára jẹ ká lọ́ra jẹ sààrì ká lè yára ká lọ́ra jẹ sààrì ká yára sínú. Tó alhamdulilayi rabbil alamin. Bẹ́ẹ̀ ni ìbéèrè yìí ìbéèrè tó pani lẹ́rìn ni. Ẹni yìí béèrè pé ṣé mo lè máa dá tọ́mì, ṣé mo lè máa gbé tọ́mì nínú àsìkò àwẹ̀, àbí kí títọ́ bá wà tí ọ̀nà fún mi ń gbẹ, ṣé mo lè máa dá tọ́mì kí máa gbé tọ́ náà mì láti jẹ́ kí.
ní ṣókí kò sí kankan tí yóò kan àwẹ̀ pẹ̀lú itọ́ èèyàn lè máa tọ́ mi so kò sí kankan tó kan àwẹ̀ pẹ̀lú itọ́. tí wọ́n bá lọ ṣe bí bóyá ọ̀nà fún èèyàn wà dehydrated èèyàn wá lọ sí bathroom èèyàn lọ ṣe bí àlùàlá èèyàn lọ fọ omi bọ́ inú bákan ṣé yẹn kò jáwẹ̀. so itọ́ ìyẹn ti natural àwọn àbùdá tọ́lọ̀ ń bùdá wa nìyẹn. bẹ́ẹ̀ni. ṣùgbọ́n tọ́lọ̀ ń bùdá wa tó jẹ́ àbùdá ara àwọn yẹn ò bà àwẹ̀ jẹ́ ṣùgbọ́n títí nǹkan àta bọ inú ara ìyẹn ni ó lè bà àwẹ̀ jẹ́. Ànábì sọ̀sọ́lá wa sọ fún wa nípa ìtẹ́ wí yẹn nípa wípé Ànábì ní ká máa mú àmúdópin ẹ máa mú àmúdópin al-istinshaq wal-istinshaq ìmáa fímú àti ìmáa fẹ́ síta àti ìmáa yọnu àti ìmáa tómi síta. Ànábì ní ká máa má àmúdópin rẹ̀ nígbà tí kò bá tíì sí àwẹ̀. Ànábì wa ní tí àwẹ̀ bá ti wá wà ká má má àmúdópin rẹ̀ ẹ̀rí. Ànábì ní ká má má àmúdópin rẹ̀ yẹn ni pé ẹ má jẹ́ kí omi kó lọ sí inú jù bí bẹ́ẹ̀ tí máa ṣe nígbà tí ọ̀sán àwẹ̀. Ànábì ní ká má ṣe bẹ́ẹ̀ ìdí nìyẹn tó fi jẹ́ pé a gbọ́dọ̀ ṣọ́ra. So tí a máa jẹ́ àní jẹ́ kí omi sá sí ọ̀nà fún wa àti ní jẹ́ kí omi sá wọ imú wa kó wọnú ẹ̀ lọ. So ọ̀pọ̀lọpọ̀ pé lọ́rùn. tó alhamdulilayi rabbil alamin tó fún wọn bá ìṣẹ́jú díẹ̀ fún àtàbá ní ìbéèrè fún àwọn stars wa bẹ́ẹ̀ ni lẹ́ẹ̀kan sí nọ́mbà tí ẹ lè pè wá sí náà ní 817-717-5685 lẹ́ẹ̀kan sí 817-717-5685 bẹ́ẹ̀ ni a lè gba text message yín náà fún àwa tí a fẹ́ gbóhùn sáfẹ́fẹ́ bẹ́ẹ̀ ni ẹ lè kọ nọ́mbà yìí lẹ̀ fún àwọn text message yín bẹ́ẹ̀ ni bí wáàsí bá ṣe bá a bá lè dáhùn ní ọjọ́ ìní bẹ́ẹ̀ ni àwọn wáàsí tó ń bọ̀ náà á béèrè lọ́wọ́ àwọn àfáà nọ́mbà tí ẹ lè text sí náà ní 972-866-4665 lẹ́ẹ̀kan sí nọ́mbà náà ní 972-866-4665 bẹ́ẹ̀ ni ẹ lè send text messages sms sí nọ́mbà yẹn tó adúpẹ́ lọ́wọ́ àwọn àfáà wa tí wọ́n dá lẹ́kọ̀ọ́ lẹ́ẹ̀kan sí orúkọ àfáà tí wọ́n dá lẹ́kọ̀ọ́ náà ní Ustaz Muhammad Jamiu Ṣọládèmí láti ìlú Atlanta Georgia náà ni wọ́n ti darapọ̀ mọ́ wa lẹ́nìí tí wọ́n ti fún wa ní àǹfààní ti Ramadan lecture tèmi kí láwọn àǹfààní Ramadan kí láwọn kan ta lè ṣe ta lè fi tú gbaládá wájú Ọlọ́run wọn ní iṣẹ́ ẹyọkọ ta bá ń ṣe bẹ́ẹ̀ ni ọ̀nà 70 ìrun ta bá kí Ramadan ó yàtọ̀ sí àwọn òrùn ta kí láwọn oṣù tó kù ẹ̀rí kí ló kù tí a fẹ́ kí ló kù tá a fẹ́ tọ́lọ́run tí ì ṣe fún wa odidi oṣù kan lọ́lọ́run fún wa ó tún wá fún wa ní alẹ́ kan tí ò sí alẹ́ náà kò sí nínú oṣù mìíràn ju oṣù yìí lọ tó dẹ̀ ní tá bá ṣe kò ń gẹ̀ bẹ́ẹ̀ ni èèyàn náà ti ṣoríire ayé àtọ̀run ẹ̀rí bí tó bẹ́ẹ̀ ni àárí ìbéèrè ààrẹ tá bá gba text messages a máa já sí àwọn wáàsí tí ó kù tó ń bọ̀ lẹ́yìn bẹ́ẹ̀ ni ètò yìí a máa tẹ̀síwájú inshallah lójoojúmọ́ náà ni ẹ má jìnà sí rédíò bẹ́ẹ̀ ni torí pé rédíò yìí lásìkò Ramadan kò sígbà tí ẹ bá débẹ̀ bẹ́ẹ̀ ni wáàsí oríṣiríṣi lóníranran náà ni ẹ máa gbọ́ lórí rédíò wa ní gbogbo ìgbà bẹ́ẹ̀ ni ẹ lè máa gbọ́ wa lórí ayélujára ẹ dẹ̀ lè máa gbọ́ wa lórí fóònù yìí àmọ́ ẹ já gbé nọ́mbà yìí torí pé ẹnìkan ní ìbéèrè asalaamu aleykum rahmatulahi. Assalamu alaikum. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. How are you? Mo ní ìbéèrè. Ẹ jọ̀ọ́ kí lorúkọ yín sá àti ibi tẹ́tí ń pè wá. Ẹni tó ń pè yìí ni Alhaji Adétọ́lá Haruna láti New York. Alhaji Haruna láti New York. So ẹ tẹ̀síwájú Alhaji. Ìbéèrè náà tí mo ní fún ìmáàmù wa ni pé nínú oṣù Ramadan tí ara ò bá mókun dáadáa tó sì jẹ́ pé àlàáfíà ń bẹ ṣùgbọ́n a wá lọ ilé ìwòsàn. Àwọn tó ń ṣe ìwòsàn wa ní ó yẹ ká gba abẹ́rẹ́ tá à ń pè ní shot sára. Ǹjẹ́ eléyìí ba àwẹ̀ jẹ́ rárá tá a bá gba abẹ́rẹ́ yìí tàbí báwo lẹ́yìn wọ́n ṣe rí sí? Nígbà tá a sọ pé ohun tó bá wá láti ta ní ká ṣọ́ra fún gẹ́gẹ́ bí ìmọ̀ràn tó ń gbà wá ní bí ìṣẹ́jú mélòó sẹ́yìn. Bẹ́ẹ̀ni. Mo fẹ́ kán tú àárín yẹn. So inshallah wọ́n máa. Ìjọba fún wa kó lè yé wa. So imam tó ẹ gbọ́ ìbéèrè wọn àbí. Ọlọ́run kó bá
ọlọ́run kó bá ní sanwó lẹ́sàn dáadáa. àmín. Ní ṣókí ní tí wọ́n ń sọ̀rọ̀ bá ní fitness lára èèyàn ò bá yá. bẹ́ẹ̀ni. So tó bá wá gba ìwòsàn ọba tí ó pàṣẹ àwẹ̀ Ramadan ọlọ́run fún ara rẹ̀ ti mẹ́nu bà nínú Quran wípé fàmíkànnà minkum maridun ẹni tó bá jẹ́ aláìsàn tára rẹ̀ ò yá àwọn ará sáfà tàbí ìyẹn ìrìn àjò tí ìyẹn dẹ̀ lè rìn kó tó di pé yóò dín ààwẹ̀ ní ọ̀dọ̀ àwọn onímọ̀ òun náà ní ìrìn àjò tó jẹ́ pé èèyàn rìn sàmáníyà wà àrùbá ọ̀nà mẹ́rìnlá ìrìn 48 miles ní àbá ti lè rìn ìrìn àjò 48 miles ó máa dín ààwẹ̀ kù. èyí táwọn á ṣe ní òfin níbẹ̀ òun náà ni pé èèyàn gba abẹ́rẹ́ ni o èèyàn lo oògùn míì ni o èèyàn ṣe nǹkan kan tó lè jẹ́ káàrẹ̀ ò yá ó máa ba àwẹ̀ jẹ́ tòtò bá dẹ̀ ti ba àwẹ̀ jẹ́ ọlọ́run ọba ní òun gan ọlọ́run fún ara rẹ̀ ti ṣe rúksọ̀ ó ti ṣe rọrùn fún ẹni tára rẹ̀ ò yá pé kó fa àwẹ̀ yẹn lẹ̀ so òun ò sínú ẹni tó dáràn àwẹ̀ kò dáràn ẹni tó dáràn àwẹ̀ ló máa tán ṣùgbọ́n ẹni tí kò dé owó ọ̀daràn ẹyọ kan tí ó fi síìkì yẹn ló máa dá padà nígbà tí ara ẹ̀ bá yá so torí téèyàn bá ti lè lo oògùn tàbí èèyàn throw up èèyàn bì èèyàn ṣe àwọn kankan so àwọn ẹ̀ ti bàjẹ́ so táwọn èèyàn bá ti wá bàjẹ́ kì í ṣe pé ó intentionally bá àwẹ̀ jẹ́ ó máa dẹ́yọ kan yẹn padà ní ọlọ́run ti mẹ́sàn-án eré àìfún ara ẹ̀ kọ́lọ́n kó ṣe ní lọ́rùn fún wa. àmín. àmín yàrá. àmín. àbọ̀ ṣùgbọ́n ó tún kú kinní kan tí mi á tún bèrè lórí medical line náà ló wà lórí ẹ̀. òun náà ní wípé tí èèyàn bá wà nínú àwẹ̀ bóyá ó gun kẹ̀kẹ́ àgbo farapa àwa sọ pé bí kinní kan táwa Yorùbá máa ń pè ní rọ́ọ̀bù ó lè fi ra ojú ara tí ó fi ṣe èṣe ó sì wà nínú àwẹ̀ ǹjẹ́ eléyìí bá àwẹ̀ jẹ́? naam kò bá àwẹ̀ jẹ́ nítorí pé kéèyàn kò wọ ara ẹ̀ kì í ṣe nǹkan tí ó jẹ bí oúnjẹ tàbí tí ó tó mu bí omi tàbí nǹkan tó wọ ara ẹ̀ lọ so ìyẹn kéèyàn fi rárá ó fi rárá ni bí àwọn kan mí ìpara mìíràn tá a bá lò àwẹ̀ apara kò bàwẹ̀ wa jẹ́ so bẹ́ẹ̀ nírú yẹn náà bẹ́ẹ̀ náà ló náà ṣe jẹ́ so ṣùgbọ́n ní ti ìpalára tí ó lọ níyẹn ọlọ́run bá wọ́ọ̀nù wa nípa rẹ̀ pé gbogbo tó bá lè mú palára bá wa tó lè kó nira bá wa nínú Ramadan ó ní á jìnnà sí ọlọ́run ní ká jìnnà sí ká mà pé oṣù àwẹ̀ yẹn oṣù bàádà ni kì í ṣe oṣù táwọn lọ máa ṣe wàhálà mí rẹpẹtẹ tí ò ní jẹ́ ká lè láǹfààní àti ṣe ìbádà lọ́rọ̀ kó ṣe fún wa. àmín. tó Alhaji wa Ajé Harun bẹ́ẹ̀ ni ṣé wọ́n mo rí pé ìbéèrè yẹn ṣé wọ́n dáhùn ẹ̀. wọ́n dáhùn wọ́n dáhùn gẹ́gẹ́ bí ó ṣe tọ́ because ó dàbí ẹ̀ ní wípé wọ́n ní ká máa wá ìmọ̀ àdìlímù aláwọlé ayúlẹ àlẹ ó ní àdìsí kan sọ kí ẹ̀yin afẹ́ forí jù wá à ń wá ìmọ̀ kún ìmọ̀ náà ni tí ó bá lè jẹ́ àǹfààní fún ọ̀pọ̀lọpọ̀ tí ó gbọ́ wa lórí afẹ́fẹ́ yìí náà ni wọ́n ṣe mú ìbéèrè yẹn wá bá wa ètò ká béèrè ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ àwọn ìmáàmù wa ọlọ́run ó ṣàlékún kàrámọ̀ yín ìbò náà ní dópin lórí yín yóò dórí gbogbo wa lápapọ̀ àwa náà ó sì jèrè àlùjánnà lọ bí bó ti tá àti bó ṣe yẹ. ẹ ṣe àlàáfà. tó ẹ ṣe gan ni salamu aleykum. tó bẹ́ẹ̀ ni bàbá Ajé Harun náà láti ìlú New York náà ni wọ́n béèrè bẹ́ẹ̀ ni àwọn ìbéèrè tí wọ́n béèrè ó ṣe wá láǹfààní nínú dáhùn àwọn ìmọ̀ọ́mọ̀ ustaz wa náà ni pé tó wọ́n ní ohun tó máa pa lára nínú oṣù Ramadan ẹ jẹ́ ká jìnnà sí àwa kan a máa workout nínú Ramadan tó jẹ́ pé a máa ṣe exercise a máa ṣe oríṣiríṣi ẹ̀rí àsìkò sọ́mà làwà yìí ìwọ tí ó máa gbàwẹ̀ tó wá di pé wá bọ́ sínú òrùn ń sáré àbí òun lọ sí gym wọ́n bọ́ oṣù yìí ẹ jẹ́ ká filẹ̀ torí pé àwẹ̀ gan fúnra ẹ̀ gan ìwòsàn ló jẹ́ fún ara yàtọ̀ sí pé a fi ń ṣe ìbádà gẹ́gẹ́ bí àwọn àfáà àṣekọ wa náà ni pé ìwòsàn náà ni bẹ́ẹ̀ ni tó bá di ọjọ́ Monday
a máa sọ̀rọ̀ ń pa benefit of Ramadan. Àwọn ìmáàmù wa náà ti sọ̀rọ̀ ń pẹ̀, àmọ́ a máa gbé àwọn tó tún wà medical line náà wọ́n tún wá máa sọ àwọn àǹfààní tá lè máa jẹ yàtọ̀ sí pé a tún ṣe ìbádà àṣé a tún tọ́jú ara wa mímá gba Ramadan, bẹ́ẹ̀ ni a tún tọ́jú ara wa náà ní pẹ̀lú. tó adúpẹ́ lọ́wọ́ àwọn stars wa àfi wọ́n lẹ̀ torí pé ọ̀nà wọn pọ̀ púpọ̀ àmọ́ kí ẹ tó máa lọ tó ẹ fún wa ní àdúrà ìparí. ọlọ́run ọba tí ó ní kí ẹ̀mí wa kó tún rí ọdún tẹ́lẹ̀ yìí, ọlọ́run kó má ṣe eléyìí náà ní àṣemá fún wa, gbígba àwẹ̀ rẹ̀ ọlọ́run kó ṣe ní ọ̀rùn fún wa, gbogbo àwọn iṣẹ́ àṣegbọ́rẹ́ ẹ̀bẹ̀ ọlọ́run kó ṣe ní ọ̀rùn fún wa. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ànábì ní la sahala illa ma ja'altahu sahala, kò sí ń tọrọ àfi ń tọrọ ń bá ní ọ̀rọ̀rùn. Gbogbo tá a bẹ́ẹ̀ ṣe nínú oṣù yìí agbára wa ò lè sọ pé kó rọrùn, ọba tó jẹ́ pé òun ló ní ìrọ̀rùn lọ́dọ̀ kó ṣe gbẹ̀ nínú fún wa, kó wá sí àwẹ̀ wa ní ìtẹ́wọ́gbà. ọ̀là bisimilahi rahmani rahim rabbana taqabbal minna innaka anta sami'ul alim rabbana alayka tawakkalna wa ilayka anabna wa ilayka al-masir rabbana atmim lana nurana واغفر لنا إنك على كل شيء قدير ربنا آمنا بما أنزلت واتبعنا الرسول فاكتبنا مع الشاهدين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. Àmín. tó alhamdulilayi rabbil alamin, adúpẹ́ lọ́wọ́ àwọn stars wa tó ọlọ́run àtúbọ̀ máa wà pẹ̀lú yín, àtúbọ̀ lẹ́kùn kàrámọ̀ yín, àjàrí yín pẹ́, bẹ́ẹ̀ ni ọlọ́run ní gbà wá lọ́wọ́ ara báyìí, àjàríra pẹ́pẹ́pẹ́pẹ́. tó alhamdulilayi rabbil alamin, bẹ́ẹ̀ ni a jẹ́ kí ẹ máa lọ níbi tó dé yìí torí láti yanjú àwọn kan míì tí ẹ fẹ́ yanjú. tó jazakallah khairan. so bẹ́ẹ̀ ni bá ṣe rí mọ ní wáàsí tẹ̀ní bá ṣe mú wá gẹ́gẹ́ bí ìbẹ̀rẹ̀ Ramadan. so òun náà ni a gbọ́ nílé lóko lódò, bẹ́ẹ̀ ni káàkiri àgbáńlá ayé náà ni ẹ ti ń gbọ́ wa, bẹ́ẹ̀ ni ẹ rí mò ń wo kíní tracking kíní wa, mo pé tó Allahu Akbar, ìjọ tá ń dá rédíò ilẹ̀ a ní Amẹ́ríkà la rògbọ́n máa ti máa gbọ́ wa, àmọ́ tó alhamdulilayi rabbil alamin nínú 195 countries tó wà ní ayé, bẹ́ẹ̀ ni 65 countries tó bá dá gbogbo ìlú orílẹ̀-èdè tó wà ní ayé tó bá dá sí mẹ́ta, bẹ́ẹ̀ ni ìdá kan nínú mẹ́ta òun ló ń gbọ́ wa. ẹ̀ríbi tí iṣẹ́ ọlọ́run lọ ànábì Muhammad sallallahu alaihi wasallam, bẹ́ẹ̀ ni ànábì àánú ló jẹ́ fún gbogbo àgbáńlá ayé, kò ń ṣe fún àwọn ọmọ Saudi nìkan, fún gbogbo àgbáńlá ayé. ẹ̀rí ànábì ò kúrò ní Saudi, iṣẹ́ tànábì jẹ́ Saudi ni ànábì ti jẹ́, àmọ́ lẹ́nìí ẹ̀rí gẹ́gẹ́ bí ohun tọ́lọ̀ sọ́nù Al-Qur'an Karim, ó ní àrùn ẹ kó ba lè máa jẹ́ àánú fún gbogbo àgbáńlá ayé. nínú àánú ànábì Muhammad sallallahu alaihi wasallam tó jẹ́ òun náà ni gbogbo wa ń jẹ àǹfààní. má gbàgbé nínú àwọn nǹkan márùn tí wọ́n kà, bẹ́ẹ̀ ni méjì inú ẹ̀ àbí mẹ́ta inú ẹ̀ ohun tá a máa ṣe lójoojúmọ́ tí Ramadan máa fi parí náà ni ìkíní náà ni pé sadakot, bẹ́ẹ̀ ni ká máa ṣe sàárà. nínú sàárà náà ni àánú wa ń pè náà tó ẹ̀dá sí iṣẹ́ ọlọ́run tá a gbé dání yìí, ẹ má dáadáa nìkan bẹ́ẹ̀ bá dẹ̀ fẹ́ kí àwa nìkan ní ká kó gbogbo èrè tó wà bẹ́ẹ̀ tó alihamdulilayi àní dákó, àmọ́ pé gbogbo àná ni a ní ọkàn láti ṣe dá sí iṣẹ́ ọlọ́run, bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká dá sí, torí pé gbogbo nǹkan tá a bá ní ìmọ̀ ní ẹ̀rí ohun táwọn àǹfààní òun náà ni wọ́n ti fi ń dá sí, ohun tí àná ní òun náà ni a fi ń dá sí. pàápàá jùlọ ẹ̀rí àsìkò sọ́mà la wà yìí, gbogbo àwọn ọmọ wa àwọn àbúrò wa gbogbo ọ̀nà wà ń lé, a fẹ́ dánú àwọn ọmọ ẹ̀dùn nínú Ramadan ọdún yìí. a máa ní ohun tá à ń pè ní Islam 101 tá a máa ní yẹn a máa wáyé
a máa wáyé lẹ́yìn gbogbo àwọn dáwà tí a bá gbọ́, lẹ́yìn gbogbo àwọn lectures tí a bá gbọ́. A fẹ́ máa béèrè question and answer, a dẹ̀ fẹ́ máa fáwọn ọmọ ẹlẹ́bùn, a fẹ́ kí ni wọ́n dùn, bàbá fún wọn gift card, ká fún wọn lóríṣiríṣi nǹkan tí ni wọn náà máa dùn, tó a máa wò pé tó wọ́n máa rí àǹfààní ìmáa jẹ́ mùsùlùmí. Ẹ̀rí bí gbogbo ìlú tàwa yìí kò ń ṣe ìlú mùsùlùmí. Ẹ̀rí àní káwọn ọmọ wa kọ́ máa ṣe Christmas, àní kọ́ máa ṣe Easter, àní kọ́ máa ṣe gbá, kọ́ máa ṣàwo, èwo wa ni ká fẹ́ kọ́ ṣe èyí tó jẹ́ tiwa, bẹ́ẹ̀ ni àgbélárugẹ. Ẹ̀rí bí tó à ń fi àsìkò yìí a fi ń pe gbogbo etí tó ń gbọ́ wa náà tó ẹ̀yin náà ẹ dá sí iṣẹ́ Olúwa. Tẹ́ bá fẹ́ dá sí bẹ́ẹ̀ ni ẹ kan sára sí wa. A dúpẹ́ fún àwọn tí wọ́n ti dá sí náà, torí pé àwọn kan náà wọ́n ti dá sí gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe bó ṣe ṣe fún wọn, bẹ́ẹ̀ ni a dẹ̀ tọrọ Ọlọ́run bá ibi tí wọ́n ti mú wọn ní mọ ìnira wọn ní mọ̀ nira, àlékún lọ́lọ́run máa ṣe fún wọn. Ẹ̀rí bí tó ohun tẹ́ bá ṣe náà mọ́ni amilan salihan fali nafsihi lọ́lọ́run wí, ohun tó bá ṣe má rò pé o ṣe fẹ́ dá kankan, orí ara rẹ náà ló ṣe fún, torí pé ládẹ̀ ìwọ náà a máa kọ́ fún ẹ. O ṣeré fún yàn ó dúpẹ́ ni, o ṣeré fún yàn ni kò dúpẹ́ ni. Ẹ̀rí ládàá ìwọ ló ní taba ti ń ronú bẹ́ẹ̀ pé taba dẹ̀ ti ń ronú pé ìgbésí ayé tá à ń gbé yìí o, gbogbo nǹkan taba ti ń ṣe àṣe torí ẹ̀dá kan, àṣe kẹ́nìkan ba lè rí wa, àṣe torí kẹ́nìkan ba lè máa kí wa, à ń ṣe ká ba lè gbọ́ rẹ níwájú Ọlọ́run náà ni. Torí ẹ̀ gbogbo ẹ̀ náà ohun tí wọ́n pè ní tẹ́kọ̀ọ́ náà nìyẹn, gbogbo pé kí wọ́n wà conscious, mo fẹ́ jẹun ni, mo fẹ́ sùn ni, mo ń lọ bí iṣẹ́ ni, mo ń ṣiṣẹ́ bí iṣẹ́ ni, gbogbo ohun taba ti ń ṣe, taba ti ń fìbẹ̀rù Ọlọ́run tá à fi ń ṣe táàmù pé àkíní yìí o gbogbo àná la lè ṣe ohun tí ó wà òkè, àmọ́ síbẹ̀síbẹ̀ torí pé ìbẹ̀rù Ọlọ́run ìpáyà Ọlọ́run ó wà pẹ̀lú wa. Ẹ̀rí pé gbogbo àná ni a máa gbìyànjú láti máa ṣe dáadáa. Ìmájọ́sìn fún Ọlọ́run kò ń ṣe lórí wákàtí márùn-ún nìkan, ìmájọ́sìn fún Ọlọ́run kò ń ṣe nínú gbígbààwẹ̀ nìkan, ìmáṣe déédéé láàrin àwọn ẹbí wa, láàrin ara wa, gbogbo ẹ̀ náà ara ẹ̀sìn náà ni. Ìmáṣòtítọ́ ẹ̀rí inú oṣù táwa yìí, Ànábì ní ẹni tí ò bá ní fi rọ́ sílẹ̀ tó jẹ́ pé kò ṣáà máa purọ́ ni kò máa purọ́ ò ní sòótọ́. Ọlọ́run ní pé inú àdìtà Ànábì sọ pé Ọlọ́run sọ pé bẹ́ẹ̀ ni òun ò fẹ́ àwẹ̀ orú ẹni bẹ́ẹ̀, ẹni tí ò bá ní jáwọ́. Ẹ̀rí bí a lè purọ́ mọ́ Ṣẹ̀tán, torí pé nínú oṣù yìí wọ́n ti dé ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀, wọ́n ti dé mọ́ Ṣẹ̀tán lẹ́sẹ̀ àtàwọn ọmọ lẹ́yìn ẹ̀. Ohun tó bá ṣe, aburú tó bá ṣe, bẹ́ẹ̀ ni ṣètánì tiẹ̀ èyí tó ń gbénú ẹ̀, ṣètánì ẹ̀dá èyí tó ń gbénú ẹ̀, òun ló ń ṣe gbogbo àwọn aburú náà. Ẹ̀rí bí ẹni tó ń mọtí ó máa kó rẹ̀ ń jánu, ẹni tó ń lọ klọ́ọ̀bù tó ń lọ sí gbogbo ẹ̀ á kó rẹ̀ ń jánu lásìkò yìí tó bá jẹ́ mùsùlùmí, torí pé mọ̀ pé tó oṣù àpọ́nlé la wà yìí, tó à ń fi tọ̀wọ̀tọ̀ à ń fi àsìkò yìí náà àfi ń bẹ̀ ẹ jẹ́ ká múra sí iṣẹ́ Ọlọ́run. A mọ̀ pé kò easy, àlọ́bíṣẹ́ àlọ́ gbogbo ẹ̀, bẹ́ẹ̀ ni àwọn nọ́fílà tàràwì ẹ jẹ́ ká kí tàràwì wà ń bẹ̀, Quran ẹ jẹ́ ká ka Quran, bẹ́ẹ̀ ni kò sí excuse kankan rárá àfẹn tí ò bá lè kàwé, ẹni tí ò bá lè kàwé ẹ̀yin náà ẹ máa gbọ́ wá sí lóríṣiríṣi. Ẹ̀rí ní ibi táwa yìí oríṣiríṣi tẹ́ bá fẹ́ gbọ́ náà ni ẹ máa gbọ́. Àánú dẹ̀ ti ṣe nínú iṣẹ́ náà pé tó nínú Ramadan ẹni gbọ́ nǹkan míì tó yàtọ̀ sí ohun tó lànà Islam náà ni ẹ máa gbọ́ lórí rédíò wa fún gbogbo bí 30 ọjọ́. Òun náà ni ẹ máa gbọ́ ìgbàkigbà tó bá ti wá, gbogbo ẹ̀ náà ni Islam náà ni ẹ máa gbọ́ lórí rédíò wa. Bẹ́ẹ̀ ni ẹ ka Quran, wọ́n ní kẹ́ka Quran, àwọn nọ́fìlà òróró ní Nàìjíríà. Àwọn bàbá wa wàláì tàláì ìmọ̀ tí àwọn bàbá yẹn tí wọ́n ní láyé àtijọ́ kò tó mọ̀ tí àwa tòde yìí ní, àmọ́ ìbẹ̀rù Ọlọ́run wọn bá ìmọ̀ tí wọ́n ní, ìbẹ̀rù Ọlọ́run òun náà ni wọ́n fi lò ó. Ẹ̀rí bí wọ́n ní ẹjí nọ́fìlà 4 sálámọ̀ 2 nǹkan kan bẹ́ẹ̀. Ẹ̀rí bí wọ́n fi ń gbà wá níyànjú ní ẹni tí ò ní ṣe kankan rárá. Ìgbà tí nọ́fìlà bá jẹ́ nọ́fìlà 10 sálámọ̀ 5 á ní eléyìí ti pọ̀ ju. Ẹ̀rí bí bẹ́ẹ̀ bá ṣe lágbára sí ni orúkọ kan ò ní nọ́fìlà kan, bóyá 2 ni bóyá 3 ni, kò ní èyíkéyìí tó bá gbára ẹ bá ṣe mọ́ ni. gbójú odidi alukoran bá kọ́ra ló lè kà lórí nọ́fìlà kankan ká bọ́lọ́n bá ṣe fún ẹ lágbára náà ni kò ṣe fi sí Ọlọ́run. Bẹ́ẹ̀ náà ni a ṣe máa rí ládá inú ta kí àwẹ̀ tá a gbà, gbogbo iṣẹ́ di dáadáa tá a bá ṣe nínú Ramadan ó yàtọ̀ sí gbogbo àwọn èyí tá a bá ṣe ní àwọn oṣù tí wọ́n ń ṣe Ramadan. Ẹ̀rí gẹ́gẹ́ bí inú wá síta gbọ́ náà ni pé tó ẹni tí ò bá àánú Ọlọ́run pàdé nínú Ramadan yìí,
bẹ́ẹ̀ ni kẹ́ni náà kó gbàgbé ẹ̀ o kò lè bá àánú ọlọ́run pàdé mọ́ torí pé oṣù àánú oṣù kẹ́ni torí ẹ̀ náà fi ní àkọ́kọ́ Ramadan rí ìkẹ́ ìgẹ̀ ni bẹ́ẹ̀ ni àárín Ramadan àforíjì wà ń bẹ̀ ìgbẹ̀yìn Ramadan ẹni tó jẹ́rú a máa jọmọ ẹ̀rí bí báwọn bàbá ṣe kọ́ wọn wọ́n ká ẹ̀ nìyẹn ẹ̀rí bí ẹ jẹ́ ká gbìyànjú ọlọ́run á ràn wá ṣe pàápàá jùlọ lẹ́ẹ̀kan sí mo fẹ́ kẹ́ support wa lórí tàwọn ọmọ yẹn bẹ́ẹ̀ ni a fẹ́ máa fún wọn gift bẹ́ẹ̀ ni a fún wọn ní gift bọ́n bá dáhùn question ẹ̀rí ìyẹn náà àtúnfi elevate knowledge wọn àtúnfi enhance knowledge wọn pa Islam àwọn náà fẹ́ gbìyànjú àwọn náà fẹ́ dáhùn question mo fẹ́ ṣe kínní ẹ máa ṣe wá sí ní gbígbọ́ kó jẹ́ pé ẹnìkan ni àwọn ọmọ ń play game àwọn ń ṣe nǹkan míì àsìkò tẹ́yìn náà bá ń gbọ́ ẹ jẹ́ káwọn ọmọ náà gbọ́ bẹ́ẹ̀ ni inshallah bikratullah ọlọ́run fún wa ní Ramadan yìí tó ṣojú wa kò ní ṣe amarẹ́yìn inshallah bikratullah bẹ́ẹ̀ ni àwa náà ni amarẹ́yìn Ramadan yìí ọlọ́run wa ní ìfẹ́lẹ́ iṣẹ́ àṣemọ bí ṣe sọ kí àwọn ìmọ̀ọ́mù tó bẹ̀rẹ̀ náà ni pé ẹ̀rí tásìkò àwẹ̀ yìí bá dé ẹni tó bá ní mọ́nì tó bá ní bẹ̀rù ọlọ́run bẹ́ẹ̀ ni inú yẹn á máa dùn pé àsìkò yìí golden month lọ oṣù yìí o bẹ́ẹ̀ ni gbogbo nǹkan tí mo fẹ́ gbogbo ohun tí mo fẹ́ pàápàá jùlọ ẹ̀rí gbò ń ṣe ayé nìkan kò sóhun tó burú tá a bá tọrọ ayé pàápàá jùlọ ohun tó yẹ ká máa tọrọ jù náà ni pé àlìkìyámọ̀ náà ni ká wá tẹpá mọ́ torí pé ẹ̀rí gbogbo ọ̀rọ̀ ayé yìí vanity upon vanity náà ni èyí tó jàjù náà ni pé ká máa tọrọ ọ̀run ẹ̀rí bẹ́ẹ̀ ni lànàbí ṣe kọ́ wa nínú gbígbàdúrà tánà bíbá tọrọ ayé oníkáyé òun dá bẹ́ẹ̀ ni kọ́run náà kò sunwọ̀n ẹ̀rí bí ẹni tọ́lọ́run ti gbà fún láyé àtọ̀run ìgbà tó bá ń ṣe gbogbo kínní kí ló dé tó fi ń ṣe ṣebí ká bá lè jẹ́ àríkọ́ṣe ni ká bá lè là níwájú ọlọ́run náà ni tí mo kí yín púpọ̀ bẹ́ẹ̀ ni àní rí jù báyìí lọ ní ti ètò tèmi inshallah àmọ́ àwọn àsìlò nínú ọ̀rọ̀ a máa lọ lórí rédíò tí ẹ máa gbọ́ tí yẹn a máa fi sustain yín ti di tẹ́ẹ̀fì máa gbóhùn wa ní ọ̀la wá sí àmà wáyé àsìkò wa ó ti yí padà torí àwọn tó wà ní East Coast torí pé àwọn fi bí wákàtí kan wọ́n fi jù wá lọ ní lórí aago bẹ́ẹ̀ ni aago 5 ẹ̀yin ẹ fi sọ́kàn ẹ má dúró pé ẹ̀yin tẹ́ ń gba text ẹ má dúró pé ìgbà tẹ́ bá rí text náà ní kíní torí pé bẹ́ẹ̀ ni ibi ṣe sọ síwájú èyí tẹ́ bá ṣe forí ara yín náà lẹ ṣe fún ẹ̀rí bí àní wá sí wo la àgbọ́rí kíní kan wo la àgbọ́rí bẹ́ẹ̀ ni kò sóhun tá àgbọ́rí gbogbo ohun tí àwọn ìmọ̀ọ́mù á sọ ọ̀pọ̀lọpọ̀ ohun tó ń sọ náà ni a ti gbọ́rí àmọ́ kí ló dé ta tí wọ́n fi ń tún sọ torí pé onígbàgbé ni wá mo ti bẹ́ nìkan sọ̀rọ̀ tó ní ọ̀dọ̀ ẹni tó ń dé sí ẹni yìí àfáà gidi ni o nígbà tó wà Nàìjíríà ẹ̀rí ó wá dé lọ Amẹ́ríkà torí pé ibi tó lọ há sí bẹ́ẹ̀ ni ìrun kíkí kò kí mọ̀ bẹ́ẹ̀ ni kò ṣe ìṣòro ẹni bẹ́ẹ̀ ṣá máa gbààwẹ̀ àmọ́ torí àwọn àǹfààní báyìí tí ẹni náà tó bá gbọ́n pọ̀ orí rédíò yìí tóun náà ń gbọ́ ọkùnrin ẹ máa ṣì ẹni tó ń pè ní àáfàá tó kéwú tó kétùmọ̀ tó wá di pé òun ni ò wá kí wákàtí márùn-ún mọ́ ẹ̀rí pé ìgẹ́ta síbí kọ́lọ́n kó ṣàánú wa ẹ̀rí gbogbo àwọn tẹ́ bá mọ̀ náà tí wọ́n ti mọ̀ ń pa ètò yìí ẹ sọ fún wọn bẹ́ẹ̀ ni iṣẹ́ ládá náà ni ẹ̀ ń ṣe iṣẹ́ ládá torí pé ẹni tẹ́ bá sọ fún bí ẹni ṣe wáàsí fún náà ni torí pé gbogbo táwọn náà bá gbọ́ wọn a máa gbọ́ wáàsí ẹ kàn sí mi ẹ̀yin tí ẹ bá fẹ́ sponsor àwọn segment wa ẹ kàn sí mi 952-212-6527 náà ni direct number mi ẹ̀yin tẹ́ ní ohun tó yí tẹ́ǹtà náà tẹ́ ò pé tó mo fẹ́ dá sí tọ́lọ́run bí ṣe ń dá sí tọ́lọ́run náà ẹ bá mi polongo ọjà mi náà káráyé gbọ́ bẹ́ẹ̀ ni àǹfààní nìyí láti wá dá sí owó tí ò ní ga yín lára náà ni owó tí ó bẹ́ẹ̀ ni àwọn owó ta fi ń jẹ bọ́gà kí ló wá dé tá lè fi ṣe ti ọlọ́run ẹ̀rí bí ẹni àwọn a máa rò pé àti bá nílé o máa tán wà láìtọ́láì bí arábìnrin kan nínú ẹni tó ràn á lọ ó ní ìgbà tóun bá sọ fọlọ́run pé tó ọlọ́run mi lówó àmọ́ mo fẹ́ ṣe tiẹ̀ báyìí nǹkan kan bẹ́ẹ̀ ìwọ náà pèsè fún mi láti lè ṣe tiẹ̀ ó ní ibiṣẹ́ òun àwọn máa ń lé overtime ni àwọn máa ń bẹ̀bẹ̀ fún overtime ni àmọ́ òun wá wò pé òun tó máa fi máa bẹ̀bẹ̀ ta ló dá supervisor tó ń pín overtime ṣùgbọ́n lọ́wọ́ ni òun á bá kọjú sọ́lọ́ pé ìwọ lọ́wọ́ tó ìwọ mo kọjú sí owó yìí overtime yìí kì í ṣe pé mo fẹ́ nà mọ́ṣáláṣí wa ta fẹ́ kọ́ òun náà mo fẹ́ fi dá sí ìwọ náà fún mi overtime ó ní ibi tóun bá jókòó sí òun náà ni wọ́n máa ti wá pòun pé lágbájá ṣe máa ṣe àwà báyìí ó ní ibi tí ọlọ́run kò ń ṣe kìíní kò ń ṣe kejì olówó tóun ò lérò òun ṣe overtime owó náà
ẹni tá à ń sọ yìí ó ti lò tó ogún ọdún lamẹ́ríkà àmọ́ ó ní òun pawó tó rò parí òun ò parí owó yẹn rí ẹ̀rí bí bẹ́ẹ̀ ni bọ́lá ń ṣe sọ ọlọ́run ní sọ̀rọ̀ ká má bàa bẹ́ẹ̀ kò ní sọ̀rọ̀ ká má bàa bẹ́ẹ̀ àbí kò ní sọ̀rọ̀ ká má bàa bẹ́ẹ̀ ẹ ṣàánú kò àwọn àánú pẹ́pẹ́pẹ́ àwọn tí wọ́n ní ẹ lè wò pé kò sáláìní ní amẹ́ríkà aláìní náà wà ní amẹ́ríkà o gbogbo àwọn Salvation Army nǹkan kan ohun tẹ́ bá ní ẹ fi ṣàánú ẹ rí àwọn tí wọ́n ń ṣe mùsùlùmí wọ́n máa ṣàánú àwọn ìlú mùsùlùmí ẹ rí gbogbo àwọn charity organization káàkiri ọ̀pọ̀lọpọ̀ wọn tó ń ṣàánú àwọn Áfíríkà tó ń ṣàánú kínní torí wọ́n mọ rírì ẹ̀ ní wọ́n mọ rírì ẹ̀ torí pé ẹni tó bá ní ó yẹ kó fi ṣàánú ni ẹ jẹ́ ká ṣàánú gbogbo àwọn tó bá wà lé náà táwọn kan fẹ́ àánú ẹ jẹ́ ká ṣe ọlọ́run àfún wa ní ládẹ́ tó wọn kì í mo kí bẹ́ẹ̀ ni ẹ látọ̀lá lọ Islam 101 àwọn ọmọ wa ẹ jọ̀wọ́ ẹ bá mi gbogbo àtà ní ọmọ ẹ sọ fún èmi àti wọn bẹ́ẹ̀ ni èmi olóòtú yín Muhammad Qasim bẹ́ẹ̀ ni èmi àtàwọn ọmọ wa a máa ṣe quiz lórí rédíò láti agogo 7 títí di aago 7:30 ní Central Time tó máa bọ́ sí aago 8 títí di aago 8:30 ní Eastern Time bẹ́ẹ̀ ni màá fún ọ lẹ́bùn gbogbo ẹni tó bá ti gba question mi bẹ́ẹ̀ ni gbogbo èmi náà fẹ́ dánú àwọn ọmọ ẹ̀dùn ẹ̀rí bí mo fẹ́ dánú wọn dùn ẹ̀yin náà tẹ́ bá fẹ́ dánú àwọn ọmọ yín tẹ́ fẹ́ dánú wọn dùn ẹ̀yin náà ẹ̀ dá sí tó ibi tó dé ibi tí a máa mẹ́nu dúró báyìí àmọ́ màá fi ń lẹ̀ pẹ̀lú àwọn Al-Qur'ani yìí kẹ́ máa gbọ́ bẹ́ẹ̀ ni títí tí ìṣínú a fi wọlé ní káàkiri gbogbo ibi tí a wà ẹ̀yin tẹ́ ti máa wẹ̀ lẹ́nìí tó ẹ̀kú òǹgbẹ ẹ̀yin tẹ́ máa mú ní ọ̀la gbogbo ẹ̀ náà ìbẹ̀rù Ọlọ́run náà lọ síwájú ẹ má jẹ́ ẹ̀yin ò gbọ́dọ̀ fàjà kò gbọ́dọ̀ fàjà gbogbo ìgbà tó bá ti di pé ohun tá a bá ń ṣe torí Ọlọ́run àṣẹ ń ṣe àṣẹ torí èèyàn ohun tó bá ti mọ̀ pé ó please ẹ kò sí doubt gbà tó gbọ́ ànúbì ní taba tó máa róṣù kábẹ̀rẹ̀ àwẹ̀ bẹ́ẹ̀ ni tó máa róṣù kàkà òǹkà kàkà ṣàbán kó pé kò ìyẹn kò fàjà rárá kò fàjà àkọ́kọ́ náà ló máa rí bẹ́ẹ̀ tàbá fi máa bẹ̀rẹ̀ kejì ẹ̀kẹta ẹ̀rí gbogbo a máa dọ́gba ni bẹ́ẹ̀ ni nínú àánú Ọlọ́run náà ni gbogbo ẹ̀ fi ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ bó ṣe wù Ọlọ́run ló ṣe ń ṣọlá tó mo kí ní kíkí ọlá mo kí ní kíkí àwọn ọmọ àlùjánnà torí pé gbogbo wa inshallah torí pé ẹ̀rí Ramadan yìí online bẹ́ẹ̀ ni màá máa sunkún sínú ẹ̀rí bí ọ̀pọ̀ àìmọ̀ èèyàn tí wọ́n ti bá sọ̀rọ̀ tó jẹ́ pé tó nǹkan báyìí la ní lọ́kàn tá a fẹ́ ṣe báyìí ẹ̀rí Ọlọ́run jẹ́ kí wọ́n rọ́jọ́ ẹ̀mí ṣé àmọ́ ṣe jù wọ́n lọ ni àmọ́ ṣe jù wọ́n lọ nínú àánú Ọlọ́run la fi ṣẹ́kù bẹ́ẹ̀ ni bá ṣe ń sọ yìí ẹni tí ò ní dópin Ramadan kò ní dópin Ramadan náà àmọ́ àwọn àtọrọ lọ́wọ́ Ọlọ́run ọba àánú kò jẹ́ ká rí òpin ẹ̀ àwọn tá a rí bẹ̀rẹ̀ kò jẹ́ ká rí òpin ẹ̀ assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين